أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا، فإنه من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، والصلاة والسلام على رسولنا المصطفى سيدنا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين وعلى كل المسلمين والمسلمات إلى يوم الدين. أما بعد، adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ó máa wá tó sì máa wá tó gbé wa kalẹ̀ tó fún wa ní oríire yìí pé mùsùlùmí ni ká jẹ́. Eléyìí náà oríire ni lọ́dọ̀ Ọlọ́run. Ọba yìí náà lọ́ba tá ń wá lólùrànlọ́wọ́ ní gbogbo ìgbà, a sì ń wá lólùṣọ́ pé kó dákun kó máa fi ṣe ọ̀rọ̀ ṣẹ́ wa kó ń bí aburú lọ́dọ̀ àwọn mùsíbà tí máa wá aburú sí ènìyàn. Ó tún wá ń fẹ́ Ọlọ́run lẹ́ni tí ó máa dáàbò bò wá kó ń bí àwọn ròyìnròyìn, àwọn èròkérò, àwọn èrò tí ó dá tí máa kó bá ẹ̀dá níwájú Ọlọ́run àti níwájú ní gbangba kíyámà. Kọ́lọ́run kó dákun kó là wá ńbẹ̀. Àwa tọrọ kẹ́gẹ́ fún aṣíwájú wa, ẹni tó já sí pé ẹ̀dẹ́ èèyàn tọ́lọ́run ọba máa ṣe lálápọ̀nlé ẹ̀dá ni, tó fi àánú sí ọkàn rẹ̀ látọ̀dọ̀ ara ẹ̀ wá. Olúwa Ọlọ́run dákun bá wa kí ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, torí pé ẹni ẹ̀ṣà ni látọ̀dọ̀ Ọlọ́run. Kọ́lọ́run wá bá wa kẹ́ gbogbo ẹni tí ń bá ń jẹ́ ọmọ ẹlẹ́yìn rẹ̀ látàná wá títí dòní, mùsùlùmí àti mùsùlùmá. Olúwa Ọlọ́run dákun àpadà sí ibú àpadà sí ìgbà. Olúwa Ọlọ́run dákun má jò wọlé tọ̀ wá. Masha Allahu ta'ala, a kí ẹ̀yin ọmọ ẹ̀yà wa tá a jẹ́ mùsùlùmí tòótọ́. Ọlọ́run dákun mùsùlùmí òdodo ni kọ́lọ́run jẹ́ a máa jẹ́. má jẹ́ a jẹ́ mùsùlùmí alábùkù tí ó máa fi ẹ̀sìn Ọlọ́run ọba ara rẹ̀, tàbí tí ó máa mú ìdájọ́ ẹ̀sìn Ọlọ́run tí ó máa gbé sí ọwọ́ rẹ̀ tí ó máa dá bó ti wù. Ọlọ́run má ṣe wá ní mùsùlùmí onífẹ́ ẹnu, kó dákun kó là wá ń bí ìfẹ́ ẹnu, torí pé ìfẹ́ ẹnu máa kó bá ẹ̀dá ni. Ọlọ́run dákun kó là wá ń bẹ̀. So akíra wa ní kíkí tó dáa jù láyé pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Masha Allahu ta'ala, a rí i pé ọ̀rọ̀ ikú ọmọ ìyá wa tí ó já sí pé ó lọ, ọmọ ìyá wa nínú ìjẹ́dé ènìyàn tọ́lọ́run dá wa, tó já sí pé ó dá wa láti inú ẹ̀mí kan, léyìí tó já sí pé Adam àti Hawahu ó dá wa papọ̀. Ikú ọmọ náà jẹ́ ikú ìbànújẹ́ púpọ̀, bó tiẹ̀ já sí pé àwa bẹ̀rẹ̀ sí ní rí lọ́dọ̀ àwọn àfáà, wọ́n ń jáde kó wá ń ṣàlàyé kí ni ìdúró tòun, kí ni tóun lè sọ lórí ẹ̀, kò sí láì fi ń bẹ̀. Èyí tó dáa jù náà ni ká máa ṣàlàyé bó ṣe yé wa, ìyẹn dáa púpọ̀. Àmọ́ ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀ àwọn àfáà wa nínú Islam wọn ṣe déédéé lórí ọ̀rọ̀ kú ọmọ náà. Kọ́lọ́run kó dákun kó là wá, torí pé àwọn ìbéèrè kan bẹ tó fara pamọ́ tó yẹ ká máa bira wa léèrè. Àkọ́kọ́ ni pé nínú ọ̀rọ̀ tí mo sọ kọjá lọ, àwọn àfáà wa náà tí wọ́n ń sọ̀rọ̀ yìí pé Deborah, tí wọ́n ń sọ pé Deborah jẹ̀bi ikú lẹ́nu wọn, gẹ́gẹ́ bí àwọn àfáà tí wọ́n láwọn gbọ́ ẹ̀sìn yé báwọn ti gbọ́ yé nù ni. Àwa náà tá a sọ pé kò jẹ̀bi ikú, àwa náà lágbọ́yé tiwa. A sì rí pé àgbọ́yé tiwa ni pé àkọ́kọ́ ni pé kò kọ́kọ́ sí ẹ̀rí kan látọ̀dọ̀ Ọlọ́run tó sọ pé ẹ pa ẹni bá bú ànábì. Ká tiẹ̀ bú èèyàn lásán kò dá, torí pé Al-Qur'ani gan sọ fún wa pé la talmizu anfusakum, ẹ má búra yín. Ìyẹn náà la sì ń sọ lájọ pé ká máa búra ẹni kì í ṣe nǹkan tó dá nínú ẹ̀sìn, ká máa yẹ̀yẹ́ èèyàn kì í ṣe tó dá nínú ẹ̀sìn. Nínú ẹ̀sìn, gbogbo ẹ̀sìn tó wà láyé ni ò fara mọ́ ká máa yẹ̀yẹ́ ara rẹ̀, ká má wàá sọ yí pé àwọn èèyàn tí wọ́n ti lọ so kò dá. Àmọ́ ká wá gbé ìdájọ́ wá yí pé béèyàn bá ti bú wọn yẹn ó jẹ̀bi ikú, eléyìí ni kadhibun, irọ́ tó lágbára ni, tá a lè rí ẹ̀rí fún láti inú Al-Qur'an, tá a sì lè rí ẹ̀rí fún pé ànábì sọ pé ẹ pa ẹni bá bú mi, kò sí ní tó jọ bẹ́ẹ̀. Àwọn àfáà yìí náà wọ́n ń dáàbò bo Islam nínú àníyàn tiwọn ni, àwa náà sì ń dáàbò bo Islam lọ́dọ̀ tiwa ni. But alhamdulillah, lára mo jáde njó ni mo ṣe wáàsí kékeré kan, ó lọ bí ìjẹta àbí ìjẹrin. Alhamdulillah, Ọlọ́run ní kí ọ̀rọ̀ yẹn ṣe sóore. Mo sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé tó bá lọ já sí pé n bá bọ́ ta kí n sọ díẹ̀ yẹn ni, báwo ni n bá ṣe dáràn níwájú Ọlọ́run. Ẹrúkùnrin kan mi ò mẹ́rí, mi ò sì rí Amẹ́ríkà ló wà, kódà sójà ni.
ó wá mẹ́sẹ̀jì mi lórí Facebook pé kí n dákun ó wà urgent òun fẹ́ bá mi sọ̀rọ̀ mo wá send nọ́mbà mi sí arákùnrin náà wà kí ẹni tí ó bá parọ́ ni ó máa sọ pé ẹlẹ́rìí òun bẹ lọ́yọ̀ọ́ àfáà náà dàbí pé tí n bá ní gbàgbé orúkọ wọn ó dàbí pé bóyá Yẹmí Olúwo or something lórúkọ wọn ò jẹ́ Yorùbá ni wọ́n wá pè mí mo wá send nọ́mbà sí wọ́n wá pè mí lọ́jọ́ kejì wọ́n wá búra fún mi pé kìrìsìtẹ́nì nìyàwó àwọn àmọ́ ńgbà tí nǹkan yẹn ti ṣẹlẹ̀ làwọn ti denounce Islam yìí pé àwọn ò ṣe Islam mọ́ látara wípé ọ̀nà tí wọ́n gbà pa ọmọ náà ẹnìkan fi Islam lẹ̀ ó lóun ò ṣe mọ́ ẹ wá wo iye ẹni tí ó fi Islam lẹ̀ tá a ní mọ̀ látara nǹkan tá a ṣe yẹn ẹ wọ́n Ọlọ́run yẹn wá ní òun wá ṣalábàápàdé wá sí yẹn nígbà tó ń wá ṣalábàápàdé ẹ̀ ọkàn ń wá tutù pé ok bí Islam ti rí rèé àwọn eléyìí ni wọ́n ṣe báyìí àfáà yẹn wá dára ẹ̀ padà kí láfáà yìí ń pè mí fókè kí ló kù tó wọ́n ṣe àǹtẹ̀ṣe náà ni pé ẹ lọ ṣàlùwàlá ẹ wẹ̀ padà sínú Islam kẹ́ẹ̀sì ṣe ashadu an la ilaha illallah wa ashadu anna muhammadan rasulullah kẹ́ẹ̀sì tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run torí pé ara ló ta yín gẹ́gẹ́ bí ènìyàn kódà Ọlọ́run fúnra rẹ̀ ara ó ta Ọlọ́run wá sí eléyìí náà kò tún ní pẹ́ torí pé àní mú ọ̀rọ̀ ọ̀fẹ́ nu wa a máa wá Qur'anen pẹ̀lú ntọ́lọ́n sọ fún anam Muhammad sallallahu alayhi wa sallam àwọn ìbéèrè kan bẹ tó yẹ ká bi àwọn àfáà wa léèrè ẹ rí i pé ní Nàìjíríà a ní àwọn àwà àbòsí kan awọlẹ̀n nínú gbogbo ẹ̀sìn tó wà láyé ẹ̀sìn tó kọ́kọ́ polówó oríyàtú àdínì freedom of religion Islam ni ó sọ fún wa pé lakum dinukum waliya dini ẹ máa ṣe sí ẹ jẹ́ káwa náà máa ṣe tiwa ìyẹn fi hàn yí pé gbogbo ibi tó bá fẹ́ yà sí láyé nú ààyè Ọlọ́run gbẹ̀ láàyè àmọ́ tiwa ní pé la na'budu ma ta'budun intensi yẹn àwọn ò ní báyìí sìn ẹ̀yin náà sì máa mú ti yẹn ẹ má jẹ́ àjọ dàpọ̀ ẹ ṣe tí káwa náà ṣe tiwa freedom of religion is allowed according to Almighty Allah Ọlọ́run fún wa láàyè àmọ́ ìṣesí àwa mùsùlùmí àáyà yẹn èyí ṣiṣẹ́ lára wa àyè fẹ́ mú tolerance freedom of religion yẹn àyè fẹ́ lò pàápàá lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n jẹ́ Haúsá béèyàn bá jẹ́ni tí èyí ṣe lẹ́sìn wọn a máa kórìíra rẹ̀ kódà béèyàn bá jẹ́ni tí èyí ṣe ran wọn èyí fẹ́ fẹ́ràn ó wà ní òṣèṣì wọn ìṣesí tá a sọ yìí náà irú ẹ̀ náà ń bẹ lọ́dọ̀ àwọn míì tí wọ́n èyí ṣe mùsùlùmí wọ́n ń lò àwọn ìbéèrè kan tó yẹ ká béèrè lórí ọ̀rọ̀ Deborah rẹ̀ awẹ́lẹ̀ àwọn àfáàn jáde wọ́n ní Deborah jẹ̀bi ikú wọ́n rí àyà kan láti inú alukur'an wọ́n rí mú wá alukur'an dẹ̀ sọ fún wa pé man lam yahkum bima anzalallahu fa ulaika umul kafirun ẹnikẹ́ni tí ó bá ti fa alukur'an dájọ́ ẹ̀sìn yìí o kèfèrí ni kur'an ló sọ bẹ́ẹ̀ àwakọ́lá wí bẹ́ẹ̀ níbomi ó ní fa ulaika umul fasiqun níbomi ó lọ́ba yìí jẹ́ ni wọ́n níbomi ó ní fa ulaika umuz zalimun níbomi ó lálábòsí ni wọ́n Ọlọ́run categorize wọn sọ́nà mẹ́ta ó lè fi alukurani dájọ́ Islam ó wá lọ múrònú àwọn àfá pé àwọn àfá panupọ̀ àwọn àfá wo ni wọ́n panupọ̀ antum a'lamu amillah Kurani ló béèrè ṣáwọn àfá yẹn ni wọ́n nímọ̀ ju Ọlọ́run lọ ni àbọ̀ Ọlọ́run ló nímọ̀ ju wọn lọ ẹjẹ́ àjọ bíra wa léèrè Kurani fúnra ẹ̀ ń tà ń pè ní sharia alukurani là ń pè ní sharia òfin Ọlọ́run ọba ni ẹnìkan ò lè yẹ gbogbo tí ò bá ti sí mbẹ̀ ẹ lè gbowó nú ẹ̀sìn kọlọ̀ kó dáhùn kó ṣíwá ìbéèrè tó yẹ ká bi àwọn àfáà wa léèrè rẹ o ìbéèrè àkọ́kọ́ ní Nàìjíríà lẹ́tì máa gbọ́ pé blasphemy ẹ ní gbọ́ kí lẹ́ni yẹn wí gangan ẹ dákun ọ̀rọ̀ owó gan ni Deborah sọ tó fi bú àná Muhammad sallallahu alayhi wa sallam a ní ìdìgbò lóhùn tó wí tó fi ta àbùkù ànábì torí gbogbo àwọn ọ́díò tá ń gbọ́ voice lórí chatting group tá a rí yẹn àgbọ́bì kan tọ́mọ̀ yìí ti bú àná Muhammad sallallahu alayhi wa sallam kọjá wípé àwọn ọmọ ìyá tiwa tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n gbé ọ̀rọ̀ in tó ń jọ mọ́rọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ máa gbé wọnú chatting group Deborah dẹ̀ ń pè wọ́n ṣàkíyèsí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ lẹ́sìn kíláàsì lélẹ̀ kò gbọ́dọ̀ jọrọ̀ ẹ̀sìn ẹnìkan sì bi Deborah léèrè pé dákun báwo ni wọ́n ṣe páàsì láti mẹ́ńsà ẹ̀sáàmù rẹ̀ Deborah sọ wípé it was Jesus in tó dá wàhálà lẹ́ náà nìyẹn tá a sọ di blasphemy Jésù ni o akídà tí ẹnu ọlọ́ndẹ́ni lakum dinukum waliya dini ṣé yẹn la fẹ́ pè ní blasphemy wọ́n wá ń bá Deborah wí pé wọ́n ń threaten ẹ̀ pé ọ̀rọ̀ tó sọ yẹn kó má tún sọ ọ́ mọ́
kó yí padà torí pé ó sọ pé it was Jesus that make her pass her examination. That is our own belief. Àwọn ọmọ ẹ̀yà tiwa wọ́n gbàgbé, wọ́n sáré tako, wọ́n ti sọ di blasphemy. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní threatening ẹ̀. Òun náà wá dẹ̀ in tó mọ̀ ló fi bẹ lọ́hùn pé Holy Ghost fire them. Ẹ dákun ó yẹ ká bi wọ́n léèrè yìí pé kí lọ́mọ yìí sọ sáà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọ̀rọ̀ tọ́mọ yìí sọ sáà nàbí tó fi bú ànábì ẹ ó yẹ ká mọ̀. Ṣèbẹ́yìn àfa wa nínú Islam náà lẹ́kọ́ wa lẹ́kọ̀ọ́ pé in ja'akum fasikum binaba'in fatabayyanu. Tí òbílẹ̀ jẹ́ kan bá dé tó mú ròyìn kan wá báyìí fatabayyanu, ẹ jẹ́ àkọ́kọ́ ṣèwádìí. Ẹ dákun èébú wo ni Deborah bú ànábì Muhammad? We need to know. La budda lana jami'a an na'rifa ma qalat Deborah anir rasul sabban. Intibo Deborah sọ tó fi bú ànábì a gbọ́ títí dọ̀la. Ẹ wo arákùnrin kan náà gbà kan wọ́n ló kọrin, wọ́n ló yin Ahmada Tijani ju ànábì lọ dáràn blasphemy. Bẹ́ẹ̀ni kan bá ti sọ ní tí ò tẹ́ wọn lọ́rùn ó ti di blasphemy. Èèyàn sọ pé Holy Ghost fire them. Àwọn èèyàn tó bá lépa ẹ̀mí mi Holy Ghost fire them. Is that a blasphemy to Prophet Muhammad? Ẹ dákun, it was Jesus that how I passed my examination. Is that a blasphemy to Prophet Muhammad or to our own religion? That is a question. Ẹ bi àwọn àfáà wa léèrè. Kí ni Deborah wí tó fi bú ànábì Muhammad? Ní rẹ́ nìkan. Ó yẹ ká mọ̀, ká lè mọ̀ pé Deborah àkọ́kọ́ ni pé ó tiẹ̀ kọ́kọ́ bú ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Tá bá wá rí ntí Deborah fi bú ànábì, àwa ẹ̀ṣẹ̀ wa bẹ̀rẹ̀ sí ní gbé dájọ́ kalẹ̀. A kàn gbọ́ pé blasphemy. Kí ni Deborah wí? A gbọ́. A sì rí nǹkan kan tó jọ blasphemy yẹn. Eléyìí dẹ̀ sì di àṣà àwọn ọmọ ìyá wa nílẹ̀ Haúsá lọ́hùn. Látara wípé wọ́n gbọ́ Islam yé sódì. Ìgbàgbọ́ yẹn náà ni wọ́n sì gbélé àwa náà lórí. Àwa rí àwọn àfáà kan nígbà tí wọ́n ń bira wọn léèrè pé ìkan tiẹ̀ sọ pé ó jẹ̀bi ikú ni ẹnu àwọn àfáà kò sórí ẹ̀. Ẹnu àwọn àfáà kò sórí ẹ̀ òun là ń pè ní Sharia nínú Islam. Hadha ja'lun. Àìmọ̀ kan tó lágbára pátápátá lèyí bíi tí wọn mọ̀. Àtòrí kan náà àwọn àfáà àgbà náà táwọn náà ń sọ̀rọ̀. Wọ́n á pín ọ̀rọ̀ yẹn sí méjì. Wọ́n gbà yí pé ọ̀nà tí wọ́n gbà pa ni kò dá àmọ́ ó jẹ̀bi ikú. Àmọ́ ọ̀nà tí wọ́n gbà pa ni kò dá. Ẹ dákun kí ló fi jẹ̀bi ikú? Nafsun wahidun nahtaju minkum. Ayé ẹyọ kan abéèrè lọ́dọ̀ yín. Ààrẹ nìkan tó lè mọ àyà kọjá kan máa parọ́ mọ́ àwọn àyà. A máa parọ́ mọ́ àyà. A tó fún wa láwọn àyà míì lónìí láti inú Al-Qur'an. Ẹrú Ọlọ́run kan ló pè mí pé ọ̀rọ̀ ọjọ́ ní yóò tí ì tó pé a dákun a tún nídìí àlàyé sí. Wọ́n ti yí làákàyè àwọn àfáà wa padà sí ideology Yehudi. Kálẹ̀yàn ló kó pa kápáyàn lórí blasphemy. Ìdájọ́ ọ̀nù Bíbélì ni. Ó wà nínú ìwé Láfítíkù. Kìí sọ̀rọ̀ nú Al-Qur'an. Arabi táwọn àfáà wa Al-Qur'an dẹ̀ sọ fún wa pé lan tarda ankal yahudu wala nasara. Yehudi àti Nasara ò ní faramọ́ gbèsè ayé yìí. Àfi tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ní lò lànà wọn. Nísìn alhamdulillah afa Mashood ó ní go to kitabu shifa. Ṣé kitabu shifa ṣe Al-Qur'an ni? Làákàyè ẹnìkan ni. Ẹ dákun ẹ má bú ẹnìkankan. Làákàyè afa shifa mo máa kà níbí nísìn. Làákàyè afa yẹn kìí ṣe làákàyè Sharia. Ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì là ń sọ yìí. Al-Qur'an sọ pé ẹni tí ò bá Al-Qur'an sọ fún wa pé am lahum shuraka'un. Ṣé ẹ ti láwọn Ọlọ́run ọba mi tẹ́ fi ń kẹ́gbẹ́ èmi Ọlọ́run? Ṣáwọn àfáà wọ̀nyí ṣé wọ́n jẹ́ orogún èmi Ọlọ́run? Shara'u lahum min ad-dini tí wọ́n ń ṣòfin fún yín nínú ẹ̀sìn. Ma lam ya'dhan bihi Allah lófin tọ́lọ́run ò ṣe. Àfáà yín náà jára yín. Ẹni kí n lọ wọnú kìtàbù shifa. Ṣé kìtàbù shifa ṣe Al-Qur'an ni? Ṣé kìtàbù shifa? Èmi náà ní. Ìrònú àfáà yẹn nìyẹn. Àfáà wa Al-Qadi Ayad. Ìrònú tí wọ́n nìyẹn. Ìrònú wọn ò represent Ọlọ́run, kò represent Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run dákun ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. Náà ẹ wá jẹ́ á lọ ìbéèrè tá ń béèrè nìyẹn wípé kí ni àfáà ní kí ni èmi ò tiẹ̀ nídìí comment. Kí lọ́mọ yìí wí tó di àmọ̀dájú fún oníkálukú wa tó fi dáràn. Àwa ẹ̀ ṣe wàá mọ̀ kókè kí ni because àmọ́ akàn gbọ́ náà ni ẹ wá já lọ sínú Al-Qur'an. Ìfi Ọlọ́run gan ṣe yẹ̀yẹ́ kéèyàn fọlọ́run ṣe yẹ̀yẹ́.
àtàwọn àmì rẹ̀ àwọn òfin ẹ̀ àwọn nǹkan tó ń fún rẹ̀ pàtàkì àtòjíṣẹ́ ẹjẹ́ àjọlọ àfa kan sọ̀rọ̀ kìtàbù ṣìfà alhamdulillah kìtàbù ṣìfà nísìnyí ó ti wà lẹ́gbẹ̀ẹ́ kan alukurani ọ̀rọ̀ ọlọ́nà òun rèé o àfa oní kìtàbù ṣìfà ìwọ gbé kìtàbù ṣìfà jẹ́ kémi gbé alukur'an káwájọ ká ẹjẹ́ àjọlọ sínú suratul kaf yẹn inú mi ó máa dùn táwa mùsùlùmí náà tá a bá lè jọ ṣí alukur'an ẹjẹ́ àjọlọ sínú suratul kaf aya 56 ẹjẹ́ àjọlọ gbọ́n tọ́lọ́wọ́n bá ń sọ ń bẹ̀ ọlọ́ni a'udhu billahi minash shaitanir rajim ó ní wa ma nursilil mursalin illa mubashirina wa mundhirin wa yujadilu alladhina kafaru bil batil liyudhidu bil haqq wattakhadhu ayati wa ma unziru huzwa sadaqallahu ta'ala ọlọ́run ọba sọ bẹ́ẹ̀ fún wa ọlọ́ni ma nursilil mursalin àwọn ọlọ́run àárán àwọn òjíṣẹ́ kankan lórí pọ́pọ́ òsì kan kọjá wípé illa mubashirin kọjá pé ẹ wá fún àwọn èèyàn nírò pé béèyàn bá ṣe rere yóò gbáre bó bá ṣiṣẹ́ rí ó wọ àlìjẹ́nnà wa mundhirin ẹ bá wa lọ kí wọ́n nílọ̀ pé béèyàn bá ṣàìdá yóò rí bínú ọlọ́run yóò jìyà ọlọ́run wa yujadilu alladhina kafaru bil batil kí wọ́n sì máa mú àwọn tí wọ́n jẹ́ káfìrí tí wọ́n fẹ́ mọ́ ọlọ́run kán bá wọn jiyàn kan hagiu pẹ̀lú wọn liyudhidu bihil haqqa láti fi òtítọ́ hàn èèyàn máa bá yẹn jiyàn láti fi òdodo hàn alukurani àwọn tá à ń sọ yìí wattakhadhu ayati wa ma unziru huzwa àwọn tí wọ́n já sí pé wọ́n máa ń mú òfin èmi ọlọ́run àtàwọn nkìlọ̀ tí wọ́n ń kì wọ́n nílọ̀ yẹn wọ́n sọ dáwàdà wọ́n sọ di yẹ̀yẹ́ wọ́n mú láwàdà wọ́n mọ̀ fẹnu àbùkù kan wattakhadhu ayati wa ma unziru huzwa wọ́n mú òfin èmi ọlọ́run ọ̀rọ̀ èmi ọlọ́run òfin èmi ọlọ́run bàbàrẹ̀ èmi ọlọ́run àti ìkìlọ̀ táǹkì wọn nílọ̀ yẹn wọ́n máa ṣe fi ṣe yẹ̀yẹ́ wọ́n máa mú láwàdà alukurani ló sọ eléyìí wá já tó jọ lọ sínú alukurani já jọ lọ ka suratu tauba kurani là ń kà yìí ẹ dákun torí ọlọ́run ẹ má jẹ́ abú ẹnì kankan èyí tóun nígbàgbọ́ sínú ó lè má jẹ́ mùsùlùmí kó jẹ́ yahudi tó gbé agbádá mùsùlùmí wọ̀ torí pé wọn ní máa kóòtì alukurani kó bá yẹn nu jẹ́ so ẹ má bú ẹnì kankan ọlọ́run ó sì ju àánú wa ẹ jẹ́ àjọ lọ sínú suratu tauba láti aya 60 to 64 ẹ jẹ́ àlọ́gbọ́n tá alukurani sọ ń bẹ̀ nípa àwọn tí wọ́n gbà fún Muhammad tí wọ́n ń jẹ́ mùnáfìkì nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tẹ́ wọ́n ní àkọsí mùnáfìkì nínú ọmọlẹ́yìn ànábì ara àwọn tí wọ́n jẹ́ mùnáfìkì nínú ọmọlẹ́yìn ànábì tí wọ́n ń yẹ̀yẹ́ ànábì lẹ́yìn tí wọ́n máa bú wá gbọ́n tá alukurani sọ pa wọn alukurani sọ fún wa pé ya'dharul munafiqun أن تنزل عليهم سورة تنبئهم بما في قلوبهم القرآن ni àwọn mùnáfìkí yẹn o àwọn tí wọ́n máa ṣojú méjì tí wọ́n máa fara hàn Ànábì páwọn bá sí lọ́hùn tí wọ́n sì tún máa kọtọ lọ́hùn lẹ́yìn Ànábì wọ́n máa sọ nǹkan míì tí ó dá lẹ́yìn rẹ̀ àwọn mùnáfìkí nù ó láwọn tá a sọ yìí yahzarul munafiqun àwọn fúnra wọn gan ṣọ́ra wọn fẹ́ wọn a máa sá an tunazzala alayhim suratun pé kí súrà kan kó má lọ sọ̀kalẹ̀ nítorí àwọn tunabbihum bima fi qulubihim tí súrà yẹn wà máa tú àṣírí tí ń bẹ nínú ọkàn wọn àwọn mùnáfìkí bọ́n ti ń ṣàìdá tó yẹn náà yahzaru wọn ò tún máa ṣọ́ra pé an tunazzala alayhim sura àwọn náà kì í fẹ́ kọ́ lọ́hún sọ súrà kalẹ̀ tí ẹ pé tí súrà ní bá dé tunabbihum bima fi qulubihim súrà yẹn wà máa tú àṣírí in tó wà nínú ọkàn wọn pé ara àtọ́jú lásán ni wọ́n fi ń bá nẹ́bí lò so alukurani wa ní ìrẹ́ ànẹ́bí sọ fún wọn pé kúl istahzihu ó yá ẹ̀yin máa fọlọ́wọ́n bá yín ṣe yẹ̀yẹ́ nìṣó fáwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lẹ́yìn rẹ̀ tí wọ́n jẹ́ mọ̀náfìkì ọlọ́run ní ìrẹ́ ànẹ́bí kúl bá mi sọ fún wọn alukurani tó kú dà wá pọ̀ yìí náà ni kì í ṣe tàwọn ẹlòmíì ó ní kúl bá mi fún wọn lésì pé istahzihu ó yá ẹ máa ṣe yẹ̀yẹ́ yín lọ ẹ máa fọlọ́run sí yẹ̀yẹ́ ẹ máa fa nábì sí yẹ̀yẹ́ ẹ máa fi wèrè ẹ máa fi ìwé rẹ̀ sí yẹ̀yẹ́ èyí tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé inna Allaha mukhrijun ma tahdharun ntẹ́ ẹ̀fẹ́ tẹ̀ ń ṣọ́ra káṣírí mọ́tò ní ọlọ́run ó tú àṣírí yín jáde lẹ́yìn pé mùnáfìkì kò ní sọ nǹkan kan ní kọ̀rọ̀ ọlọ́run ó tú àṣírí wọn fa nábì ọlọ́run istahzihu ẹ máa ṣe yẹ̀yẹ́ yẹn lọ ẹ máa àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí tí wọ́n jẹ́ mùnáfìkì nù ẹ máa ṣe yẹ̀yẹ́ nìṣó àmọ́ tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé inna Allaha
èyí tó jáde pé Ọlọ́run tó ní yín tó ní mí mukhriju ma tahdharun gbogbo ntẹ́ ẹ̀fẹ́ kórìíta ni Ọlọ́run ó tú síta. Al-Qur'ani tí wá ní ìrẹ́ ànábì wala in sa'altahum tó bá wá bí wọ́n léèrè bí kí ló dé tẹ̀ ń fọlọ́run àtànábì àtàlùkùránì ṣe yẹ̀yẹ́ gan ó ní la yaqulanna wọn lésì kankan tí wọ́n fún wa ànábì kọjá wípé kunna nakhudu wa nal'abu àwa kàn ń sọ àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ yẹn a fi ń ṣeré ni a fi ń ṣàwàdà ni ẹgbọ́n tàlùkùránì sọ wọ́n ń bú Ọlọ́run lẹ́yìn wọ́n ń bú ànábì lẹ́yìn wọ́n ń fa ànábì ṣe yẹ̀yẹ́ pé ó purọ́ lànábì pé alábòsí lànábì lẹ́nu wọn àwọn tí wọ́n jẹ́ mùnáfíkí náà wọn mùsùlùmí Ọlọ́run sì ń tú àṣírí fún ànábì àwọn náà sì fẹ́ káṣírí àwọn ó tú Ọlọ́run dẹ̀ ní istadhihu ó yẹ ẹ máa ṣe ẹ̀yẹ yín nìṣó inna Allaha mukhriju ma tahdharun gbogbo ń tẹ́ ẹ̀fẹ́ kórìíta ni Ọlọ́run ó tú síta Ọlọ́run wá ní ìrẹ́ ànábì wala in sa'altahum tó bá wá bí wọ́n lè rí pé kí lẹ rí tẹ́ ẹ fi wá rú ọwọ́ tẹ́ ẹ máa bú ànábì lẹ́yìn tẹ́ ẹ máa bú Ọlọ́run tẹ́ ẹ máa fi òfin rẹ̀ ṣe ẹ̀yẹ ó ní la yaqulanna wọn ní nǹkan míì tí wọ́n wí kọjá yìí pé kunna nakhudu wa nal'abu àwa kàn fi ń sọ̀rọ̀ a fi ń ṣeré ni gbogbo ìwíkúwí tá à ń wí hun eré lásán la fi ń ṣe. Al-Qur'ani wá ní ìrẹ́ ànábì bá Ọlọ́run ní bá mi bí wọ́n lè rí pé abillahi wa ayatihi wa rasulihi kuntum tasta'dhihun subhanallah sallallahu alayhi wa sallam nabiyyur rahma nabiyyush shafaqa anabi aláàánú anabi oníkẹ́ arisuni alaykum bil mu'minina raufur rahim àwọn èèyàn wá sọ anabi dájú látọ̀dọ̀ ara wọn Ọlọ́run pé anabi ní raufun ó ń pè ní rahimun ha la ilaha illallah àwọn èèyàn wá fẹ́ sọ anabi dájú tọ́lọ́run sì pé ní raufur rahim Ọlọ́run dákun járí àánú Ọlọ́run àtàánú Adam Muhammad sallallahu alayhi wa sallam tó bá bí wọ́n léèrè wọ́n sọ pé kunna nakhudu wa nal'abu àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tá ń wí ni àwọn kan ń wí a fi ń ṣeré ni Ọlọ́run ní ìrẹ́ ànábì bá mi fún wọn lésì pé abillahi wa ayatihi wa rasulihi kuntum tasta'dhihun ṣe tẹ́ ẹ bá tiẹ̀ wá fẹ́ ṣe yẹ̀yẹ́ àwa jẹ́ Ọlọ́run àti òfin rẹ̀ àtàwọn àmì rẹ̀ àtòjíṣẹ́ rẹ̀ kuntum tasta'dhihun lẹ́ẹ̀mọ́ fi ṣe yẹ̀yẹ́ ẹgbọ́n tọ́lọ̀ ní kànábì sọ fún wọn àwọn tí wọ́n ní wọ́n bú ànábì ń pa wọ́n lẹ́nu wọn lọ́hùn àwọn tí wọ́n bú ànábì ẹgbọ́n tálùkùránì ní kànábì fi fún wọn lésì pé abillahi wa ayatihi wa rasulihi kuntum tasta'dhihun ṣe bí èèyàn bá tiẹ̀ wá fẹ́ ṣe yẹ̀yẹ́ ó wá yẹ kó jẹ́ Ọlọ́run àtàwọn àmì Ọlọ́run àwọn tọ́lọ́run bàbàrà tó pè lámì àtàwọn àtòjíṣẹ́ rẹ̀ kuntum tasta'dhihun ló wá yẹ kẹ́ ẹ máa fi ṣe yẹ̀yẹ́ Ọlọ́run wá ń sọ fún wọn pé la ta'tadhiru láwàwí yẹn ni pé láwí jàre láwàwí kankan qad kafartum ba'da imanikum ẹ̀yin wọ̀nyí lẹ́yìn tẹ́ gba Ọlọ́run gbọ́ ẹ ti di kèfèrí ẹ ti kọ̀tọ̀ Ọlọ́run ẹ̀ ń ṣàyẹ pé kafartum ẹ̀ ń ṣàyìmọ̀ kan sọ́lọ́run kì í ṣe pé wọ́n jáde nínú ìsìlámù o ẹ máa gbọ́ tó bá pé kalimatu kúfùrù gbogbo ẹ̀ náà kọ́ ní kèfèrí o wọ́n máa ṣàlàyé o tá a bá sọ ń bomi pé kúfùrù ẹ̀rọ là ń sọ ń bẹ́ o tá a bá sọ pé kúfùrù ń bomi àyìmọ̀kan là ń sọ ń bẹ́ o níbí yìí ní ìsìn ẹ̀ rí i pé qad kafartum ẹ̀ ń wúwa àyìmọ̀kan ba'da imanikum lẹ́yìn tẹ́ ẹ ti gbà wá gbọ́ ẹ wá gbọ́ ní Al-Qur'an tó sọ fún wọn ó ní inna'fu an ta'ifatin minkum báwo Ọlọ́run bá tiẹ̀ ṣàmójúkúrò fáwọn kan nínú yín àmójúkúrò àmọ́ àwọn kan no adibu ta'ifatan á jẹ àwọn níyà lọ́rùn Ọlọ́run tó pín wọn sí méjì inna'fu an ta'ifatin minkum tá a bá mójúkúrò fáwọn kan ní pé tọ́ àfiwọ́n lẹ̀ àyàndá wọn Al-Qur'an ní Ọlọ́run nínú adibu ta'ifatan àwọn kan bẹ á jẹ àwọn níyà kí ló dé tá a fi jẹ wọn níyà Al-Qur'an wá ṣàlàyé ìdí ó ní bí annahum kanu mujrimin tó ráwọn tá a sọ ọ̀daràn làwọn kí ni wà ọ̀daràn wọn ẹjá jọ wò nínú Qur'an kanu mujrimin suratu Tawbah Qur'an 64-60 in tá a ṣe jẹ àwọn ẹgbẹ́ ọ̀daràn làwọn ẹ wá wo irú ọ̀daràn tó wù tá a bá lọ sínú suratu Muhammad a rí irú àwọn ọ̀wà ọ̀daràn wọn tá Al-Qur'an sọ fún wọn Al-Qur'an sọ fún wa pé innal ladhina kafaru ẹni tó já sí pé ó ń kọtọ lọ́hùn wasaddu an sabilillah ó tún wá ń dààmú àwọn èèyàn tí wọ́n ń sin lọ́hùn ni kò tún jẹ́ kán nísinmi tó bá lọ wò nínú àyà 32 ó ní nínú suratu Muhammad ó ní innal ladhina kafaru àwọn tí wọ́n kọtọ lọ́hùn
lẹ́yìn táwọn ti gbàgbọ́ wasaddu an sabilillah tó wá já sí wípé ní wọ́n wá ń dí àwọn èèyàn lọ́wọ́ wọ́n ń kọdí àwọn èèyàn láti má rí tọ́lọ́run wọn bá ṣe àwọn táwí okay ó ní nínú àyà 34 ó ní innal ladhina kafaru wasaddu an sabilillah àwọn tí wọ́n kọ̀ tọ́lọ́run tí wọ́n wá ń dí àwọn tí wọ́n fẹ́ ṣe lọ́lọ́run ọjọ́ lọ́lọ́run sí thumma matu lẹ́yìn yẹn wọ́n wá kú wa hum kuffarun wọ́n wá kú lórí ìjẹ́ kékeré fọ́nbélé lẹ́yìn yaghfirallahu lahum ọlọ́run ọba ò ní foríjì wọn. ẹ dákun alukurani sọ fún wa pé inna Allaha la yaghfiru an yushraka bi ọlọ́run kì í foríjì ẹni tó bá pa nǹkan mọ́ ẹ̀ṣẹ̀ kan tí ò láforíjì náà ni wa yaghfiru ma duna dhalika ẹ jẹ́ bí yẹn bá tiẹ̀ bú ànábì ṣé kò láforíjì. eléyìí àyà kan nìyẹn pé torí pé àwọn èèyàn jẹ́ ọ̀daràn ẹ tún wá gbọ́ èsì tọ́lọ́run fún ànábì Muhammad lórí àwọn tí wọ́n bú lórí àwọn tí wọ́n fà ànábì ṣe yẹ̀yẹ́ ẹ bá mi lọ sínú súrátù Ra'd àyà 32 súrátù Ra'd àyà 32 kájọ lọ́ka ọlọ́run sọ fún ànábì pé tí wọ́n bá bú wọ ànábì laqad istudhihu bi rusulin min qablika tó bá fi ẹ́ ṣe yẹ̀yẹ́ wọ́n ti fi àwọn òjíṣẹ́ ọlọ́run tó ṣáájú wọn náà wọ́n ti fi wọ́n ṣe yẹ̀yẹ́ rí o. Sadaqallahu ọlọ́run mà láàánú o la ilaha illallah ọlọ́run mo dúpẹ́ pé mo jẹ́ mùsùlùmí o mo sì dúpẹ́ pé alukur'ani náà ni ìdáyà fún gbèsè ayé mi kìí ṣe àwọn súnà àgbékalẹ̀ táwọn kan fi làákàyè kójọ tó yapa alukur'ani oríire tí mo ṣe lọ́dọ̀ ọlọ́run ni mo sì dúpẹ́ lórí ẹ̀. ìntà ń pè ní súnà lọ́nà tá nàbí tọ̀ kò sí ìntà ń pè ní súnà kọjá alukur'ani alukur'anu wa sunnatu iya alukur'an kur'ani ni sunna lalukur'an in tí ó bá ti sí pẹ̀lú kur'ani sunna kọ́ kìí ṣe lànà ọlọ́run kìí ṣe lànà náà Muhammad mo bára mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mi ò gba sunna àwọn tí wọ́n kúrò nù yẹ̀wúdí wá sínú Islam mo ń gbá talukur'ani ni ẹ rí i pé nígbà kan wọn á ní ṣíà ni wọn á ní gbogbo yẹn ti tún kú ní ìsìn torí pé wọ́n mọ̀ pé àwọn kan fẹ́ fi ṣàbòsí ni já lọ sínú alukur'an alukur'ani fún ànábì lésì pé tí wọ́n bá ń fi ọ́ ṣe yẹ̀yẹ́ o nínú súrátù Ra'd alukur'ani ni walaqad istudhihu bi rusulin min qablik èyí tó dájú ni pé wọ́n ti fi àwọn òjíṣẹ́ tí wọ́n ṣáájú rẹ̀ o wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ o alukur'ani rẹ̀ o ọlọ́run ní fa amlaytu lilladhina kafaru àwọn tí wọ́n ń fi àwọn òjíṣẹ́ ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ amlaytu àwọn ọlọ́run fi wọ́n lẹ̀ à ń wò wọ́n níran bí ìgbà tá a rí wọn a lọ́ wọn lára bí ìgbà tá ná Muhammad sallallahu alaihi wasallam tó ní inna Allaha la yumli lidh-dhalimi hatta idha akhadhahu lam yuflituhu ọlọ́run ọmọ lọ alábòsí lára bí ìgbà tí ó rí hatta idha akhadhahu títí dìgbà pé tọ́lọ́run ó bá mú báyìí tọ́lọ́run bá gbá mú lam yuflituhu kò lè jábọ́ ta ló fẹ́ jábọ́ ta ló fẹ́ gbálẹ̀ ọlọ́run sọ fún ànábì pé laqad istudhihu bi rusulin min qablik àwọn òjíṣẹ́ tó ṣáájú ti wọ́n náà wọ́n yẹ̀yẹ́ wọ́n kàn wọ́n lábùkù wọ́n bú wọn àmọ́ kí lèmi ọlọ́run ṣe fún wọn fa amlaytu lilladhina kafaru àwọn tí wọ́n ń fàbùkù kàn wọ́n tí wọ́n kẹ̀yìn sọ́lọ́run amlaytu èmi ọlọ́run wò wọ́n níran mo lọ́ wọn lára bí ìgbà tí mi ò rí wọn thumma lẹ́yìn tí mo wò wọ́n níran débì kan akhadhtuhum mo wá fìyà jẹ wọn ọlọ́run ló ní ìyẹ́ ẹni tó bá bú ànábì tó bú alukur'an tó yẹ̀yẹ́ Islam ọlọ́run ò sì tí ì dákẹ́ lórí ẹ̀ tẹ́ ẹ bá wò gbà kan ẹ rí wípé àwọn kan wà wọn ni wọ́n fa alukurani nù dí ẹ wo ohun tó ṣẹlẹ̀ sí wọn àwọn kan wà wọn ló ti alukurani mọ́lẹ̀ ẹlòmíì ó di nǹkan mi ẹlòmíì ó yí padà ẹlòmíì ìgbésí ayé ó dàrú ọlọ́run níyẹn lọ́wọ́ èyí lọ́lọ́run sọ pé famlaytu lilladhina kafaru àwọn ọlọ́run á sì lọ́ra fáwọn tí wọ́n kọ́ tiwa yìí tí wọ́n ń ṣe tàwọn ọlọ́run tí wọ́n ń fẹnu gàn wá tí wọ́n ń sọ̀rọ̀ wá ń sọkúsọ á lọ́ra fún wọn thumma akhadhtuhum lẹ́yìn tá a gbà wọn láàyè tó tẹ́ra wọn lọ́rùn táwọn wọn bóyá wọn ó túbá tí wọn túbá akhadhtuhum àwọn ọlọ́run fìyà jẹ wọn fa kayfa kana iqab irú ìyàwó lẹ́ ń pè ha irú ìyàwó Kùránì ní ń sọ̀rọ̀ yìí o torí pé tẹ́ ẹlòmíì ní ìsìn àdánwò ni pé yóò wá lọ sáré máa yí àwọn Kùránì yẹn wò ṣàìtọ́ ni ó tún sọ sílẹ̀ ni pé àfáà yẹn ń tú ìsì Kùránì àfáà yẹn ń tú ìsì Kùránì ẹ wo ṣàìtọ́ ó lè ní ẹ kì í ṣe kì í pé ọ̀rọ̀ Muritala Abbas eré wọlé ọlọ́wọ́n bá mi fi ẹ́ mọ̀nà
ọ̀rọ̀ tá à ń sọ bí ó ní níbo olùgbàgbà alukurani pé tí ó bá sọ pé àlùwàlá rẹ̀ já tó orí pé ọ̀rọ̀ yìí kò kọ́kọ́ bá làákàyè mu àmọ́ Ọlọ́run kó ṣíjú àánú wa mùsùlùmí torí pé wọ́n ti dà làákàyè wa rú kì í ṣẹjọ́ wa kadhalika kuntum min qabl dáwà náà ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn famanallahu alaykum tá a bá dẹ́ pé yẹn ní mòrítádọ̀ ẹni tọ́lọ́run yọ́nú sí ni ire tún wọlé ire tún wà nú ọ̀rọ̀ ẹ ó yẹ kó lè sọ̀rọ̀ rí ó yẹ kó lè sọ̀rọ̀ rí Ọlọ́run bá mi adákàlá Ọlọ́run bá mi fi ẹ́ mọ̀nà torí pé tó bá jásí pé àbúrò rẹ àbẹ́gbọ́n rẹ lẹ́ni tí wọ́n pa mọ̀ pé inú rẹ ò ní dùn irú aburú bẹ́ẹ̀ ò sì ní wọnú ilé yín kò ní wọnú ilé tiwa náà so ọ̀rọ̀ ẹni tí ọ̀rọ̀ tí ò bá làákà ẹ̀ múnu so kọ́lọ́n kó ṣíjú àánú wa so náà torí pé à ń kó ti Qur'an nísìn nǹkan mi ló ń wí so Ọlọ́run bá mi ṣàánú rẹ o torí pé kì í ṣẹ́jọ́ àfa yẹn náà o wọ́n ti dà làákà yìí warú ni o Qur'an gan sọ o pé afala yatadabbaruna al-Qur'an ṣáwọn èèyàn ò lè wòye tí wọ́n bá ń ka Qur'an am ala qulubin aqfaluha tàbí wọ́n ti dé ọpọlọ wọn mágolo ni Ọlọ́run má jẹ́ wọ́n dé ọpọlọ wọn mágolo akọ́ni laqad studhi'u bi rusulin min qablik wọ́n fa àwọn òjíṣẹ́ kan ṣe yẹ̀yẹ́ ṣáájú tiẹ̀ fa amlaytu lilladhina kafaru àwọn tí wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni àwọn Ọlọ́run gbà wọ́n láyè á lọ́ wọn lára thumma akhadhatuhum káwọn Ọlọ́run tó padà wá fúnra wa fìyà jẹ wọn fa kayfa kana iqabi irú ìyàwó lẹ́pẹ́ ẹ lè rí irú ìyà tèmi lọ́dọ̀ Ọlọ́run ìyà ọlọ́mọ ni ọlọ́mọ fi jẹ wá o bákan náà ẹ jẹ́ àtúnlọ sínú al-Qur'an nínú suratu Zukhruf àyà Qur'an là ń sọ yìí o kò sànàbí Ọlọ́run táwọn èèyàn fi ṣe yẹ ẹ wá jẹ́ abira wa lè rè pétọ̀ nígbà tá a lẹ́ni tó bá bú ànábì gẹ́gẹ́ bí ìrònú àwọn àáfàá wa nínú ẹ̀sìn tí wọ́n kọjá pé ìdájọ́ pípa ló wà fún ẹni bá bú ànábì Nuha ńkọ́ ẹni bá bú ànábì Ibrahim ńkọ́ torí ànábì Ibrahim lọ́lájà náà Muhammad lọ ẹni bá bú ànábì Musa ńkọ́ ẹni bá bú ànábì Isa ńkọ́ torí Ọlọ́run ní la nufarriqu bayna ahadin min rusulihi a gbọ́dọ̀ ya ẹnì kankan sọ́tọ̀ nínú wọn ìgbérú ìdájọ́ báyìí kalẹ̀ ló fi ń júwe wípé a ti gbé Ọlọ́run tó bí ju ànábì lọ torí ẹgbà yìí pé ẹni bá bú Ọlọ́run á fi ilẹ̀ fọ́lọ́run àmọ́ ẹni bá bú ànábì a gbọ́dọ̀ pa la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam Ọlọ́run dákun ṣàforíjì fún wa ẹ jẹ́ a tún lọ sínú al-Qur'an nínú suratu Zukhruf àyá ẹlẹ́ẹ̀kẹfà sẹ́lẹ̀kẹjọ ẹ̀tún agbọ́n tọ́lọ́run sọ fún ànábì mẹ́jọ ìjọ lójú páwọn kan yẹ̀yẹ́ rẹ̀ àbáwọn kan bú ọ Ọlọ́run dákun al-Qur'an wa kam arsalna min nabiyyin fil awwalin wa ma ya'tihim min nabiyyin illa kanu bihi yastadhihun Ọlọ́run bá tún sọ nú al-Qur'an lẹ́yìn tó ti sọ fún ànábì laqad studhi'u bi rusulin min qablik àwọn òjíṣẹ́ tí wọ́n ṣáájú rẹ̀ wọ́n fi wọ́n ṣe yẹ̀yẹ́ o wọ́n bú wọn o wọ́n kàn wọ́n lábùkù o àmọ́ fa amlaytu lilladhina kafaru àwọn tí wọ́n bú wọn ni àwọn Ọlọ́run gbà wọ́n láàyè ajẹ́kan tẹ́ra wọn lọ́rùn thumma akhadhatuhum káwọ́ Ọlọ́run tó padà wá fi ìyà jẹ wọn fa kayfa kana iqabi irú ìyàwó lẹ́rù pé mo fi jẹ wọn irú ìyàwó inna lillahi wa inna ilayhi raji'un kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa qala ta'ala suratu Zukhruf já lọ wò nínú ayé ẹlẹ́ẹ̀kẹfà ẹlẹ́ẹ̀kẹjọ so ẹlòmíì ní ìṣe wà pẹ̀lú wa kìí ṣe pé wá gbọ́ wá sí ó kàn wá jẹ́ kí n lọ destruct wọn ni ó tán torí pé kò láàánú Islam kò fẹ́ mọ ibi tọ́rọ̀ Islam ó já sí lọ́la kò fẹ́ mọ àwọn nǹkan à ń ka oyè àwọn tí wọ́n torí ọwọ́ wa wọ Islam à ka oyè àwọn tí wọ́n tọwọ́ wa jáde kúrò ní Islam kọjá pé Allahumma ahdina jami'a Ọlọ́run kó dákun kó fi gbogbo wa mọ̀nà suratu Zukhruf ayé ẹlẹ́ẹ̀kẹfà sẹ́lẹ̀kẹjọ Ọlọ́run ní ìrẹ́ ànábì wa kama arsalna mélòó la fẹ́ kà nínú àwọn tá a ti rán ṣáájú tiwọ́ min nabiyyin nínú àwọn ànábì Ọlọ́run wọ́n pọ̀ wọn ló ń kà fil awwalin láwọn tí wọ́n ti lọ tí wọ́n ti ṣáájú ó ní ma ya'tihim min nabiyyin táwọn Ọlọ́run rán sáwọn tí wọ́n ti kọjá lọ ó ní ma ya'tihim min nabiyyin ó ní ànábì Ọlọ́run kan ò wárí illa kanu bihi yastadhihun àbí kan fi ṣe yẹ̀yẹ́ illa kanu bihi yastadhihun àfi kan bú illa kanu bihi yastadhihun àfi kan kalabuku al-Qur'an ló sọ bẹ́ẹ̀ ó ń kí ànábì nílọ má jẹ́ kí yẹ̀yẹ́ wọn ó gbọ́n tá al-Qur'an sọ ni ó ní fala yasunka qawluhum má jẹ́ kọ́rọ̀ la yasudannaka kíní kan nínú suratul A'raf má jẹ́ kọ́rọ̀ tí wọ́n ń sọ ni má jẹ́ ó dí ẹ lọ́wọ́ má jẹ́ ọ̀rọ̀ wọn mo fẹ́ àyà yẹn mọ̀ pé wà ní suratul Kahf so má jẹ́ kọ́rọ̀ wọn má jẹ́ kó kọjú wa ànábì má jẹ́ kó wá máa wò pé tí wọ́n ń sọ ni ní wàá mú wa ànábì ló wàá máa wò pé tọ́ mi ò jíṣẹ́ mọ́ rárá má jẹ́ orí bẹ́ẹ̀ so kọ́lọ̀ kó ṣíjú àánú wa al-Qur'an ń sọ fún wa yìí pé wa kama arsalna
min nabiyyin mélòó la fẹ́ kà ìyẹn fi hàn pé Ọlọ́run jẹ́ kó yé ànábì pé wọ́n ló ń kà láwọn tí wọ́n já sí pé arsalna min qablik àrùn wọn ń ṣe ṣáájú tiwọ́ fil awwalin sáwọn tí wọ́n kọjá lọ ó ní ma ya'tihim min nabiyyin láwọn tí wọ́n já sí pé ànábì kan ò dé bá wọn rí illa kanu bi yastadhihun àfi kan fa ànábì yẹn ṣe yẹ̀yẹ́ Ọlọ́run fúnra ẹ̀ gan ló ń sọ yí pé ìfi ànábì ṣe yẹ̀yẹ́ lẹ́ẹ̀bá lọ́dọ̀ ẹni tọ́rọ̀ ò bá yé torọ́rọ̀ tá à ń sọ jù lákàyè ẹ lọ yóò fi ṣe yẹ̀yẹ́ Ọlọ́run wa ń sọ fún ànábì ó tẹ̀síwájú ó ní fa ahlakina ashadda minhum batasha àwọn tí wọ́n lágbára ju àwọn tí wọ́n ń fẹ́ máa yẹ̀yẹ́ wọ ànábì lọ apá wọn rẹ̀ apá Fìràwọ̀nà rẹ̀ apá Nàmúrúsù rẹ̀ fi wọ́n lẹ̀ àwọn Ọlọ́run fúnra wa ládájọ́ wọn Kùránì ń sọ yìí pé mélòó la fẹ́ kà nínú àwọn tá a ránṣẹ́ ṣáájú ti wọ ànábì wọn ló ń ká ó tá a rán sáwọn tí wọ́n kọjá o àwọn tá a wí ma ya'tihim min nabiyyin ànábì kan ò wárí illa kanu bihi yastadhihun àfi kan máa fàwọn ànábì yẹn ṣe yẹ̀yẹ́ kan máa kàn wọ́n lábùkù ọlọ́ni fa ahlakina ashadda minhum batsha àwọn tí wọ́n lágbára jà àwọn ilé ìlú àwọn Ọlọ́run bá bá wọn wí apá wọn rẹ̀ àfìyà jẹ wọn àfìyà jẹ Firaun àfìyà jẹ Namrud apá Kọ́rúnà run Kọ́rúnà fi Musa ṣe yẹ̀yẹ́ ni ó kan lábùkù ni ó sì parọ́ mọ́ ni àmọ́ tóun ti bẹ́ Musa ò pa Ọlọ́run fúnra ẹ̀ ló dá síríà tó lágbára fún Ọlọ́run dákun ṣíjú àánú wò wá kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ so Ọlọ́run dákun má fìyà jẹ wá o torí pé Islam ẹ̀sìn Ọlọ́run ni o kì í ṣẹ̀sìn ènìyàn o èèyàn kọ́kọ́ ni ó wà máa dájọ́ sínú Islam fún wa Ọlọ́run fúnra ẹ̀ ni ó máa dájọ́ ṣùgbọ́n Al-Qur'an tó kí má jẹ́ kọ́rọ̀ tí wọ́n ń sọ ní má jẹ́ ó mú fún ẹ iṣẹ́ ti ẹni kó máa jẹ́ náà jẹ́ àtúnlọ sínú Al-Qur'an Ọlọ́run ní wà mọ́dọ̀ mathalul awwalin àpèjúwe àwọn tá a parẹ́ tá a bá wí yẹn àpèjúwe wọn bẹ́nu ayé bí yàn bá dé mọ́sáàrù lónìí yóò rí orí pa pé Fíráúnà wáyé ó lo ayé ẹ jáde Ọlọ́run gan ní síru fil ardi ẹ jáde lọ sórílẹ̀ fanzuru kayfa kana aqibatu alladhina min qablikum àwọn tí wọ́n yapa àwọn Ọlọ́run tí wọ́n gbọ́rọ̀ sí wa lẹ́nu ṣáájú kẹ́yìn ó tó dé ẹ lọ́wọ́ bá a ṣe ṣe wọ́n Ọlọ́run tún ní ká máa ṣe excursion lọ́bẹ̀ ká lọ wo bó wọn ti dára Ọlọ́run láwọn tá a wí yìí o tá a fìyà jẹ tá a parẹ́ yìí o famadha mathalul awwalin ìròyìn wọn ń bẹ Ọlọ́run dákun kó ṣíjú àánú wa bẹ́ẹ̀ náà láti wá rí àfa kan òun pè sórí prógrámù bàbá onífà kan àfọ onífà kan wọn àjọ ń sọ̀rọ̀ ó wá ń justify wípé láyé àtijọ́ àwọn kan wọ́n máa ń mú abọ́bakú wọ́n sin lóye wọ́n sin ẹran mọ́ ṣe ewu la ilaha illallah naam ẹ wá já tẹ̀síwájú pẹ̀lú Al-Qur'an torí pé naam Ọlọ́run fún ànẹ́bì lésì báyìí ẹ wá rí i pé kí wá lẹni tí wọ́n bá bú ànẹ́bì lójú rẹ̀ kí ló yẹ kó ṣe Al-Qur'an ló ń sọ̀rọ̀ yìí ẹni tí wọ́n bú ànẹ́bì lójú ẹ̀ tí wọ́n bú Ọlọ́run lójú rẹ̀ tàbí wọ́n bú ẹ̀sìn rẹ̀ tí ò wá tẹ́ lọ́rùn kí ni ó ṣe ẹ wá gbọ́n tí ó ṣe ẹ jẹ́ a lọ sínú Al-Qur'an tá a bá lọ sínú Al-Qur'an mo fẹ́ ká Al-Qur'an fún rẹ̀ kó fèsì ẹ jẹ́ a jọ lọ sínú Suratun Nisa aya wọn rárá kí lẹni yẹn gbọ́dọ̀ ṣe ẹni tí wọ́n bá bú ànẹ́bì lójú ẹ̀ kí ni tí ó ṣe naam in tí ó ṣe náà rí náà ní pé ala kulli man hadara majlisan gbogbo ẹnikẹ́ni tó bá wà ní jókòó kan yustadhahu fihi bi kitabillah táwọn èèyàn ń fi ìwé Ọlọ́run ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ aw bi rasulihi tàbí wọ́n ń fi òjíṣẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ sallallahu alayhi wa sallam àwọn kan ní pé an yanha an hadha al-munkar kó kọ́ fún wọn pé tí wọ́n ń ṣe ò dáa wa ya'muruhum bil ma'rufi kó sì kọ́ wọn níwà rẹ̀ pé báyìí lórí eléyìí ò dáa eléyìí ló dáa wa bayyana lahum khuturatal amr kó sì ṣàlàyé fún wọn ewu tí ń bẹ lórí kéèyàn bú Ọlọ́run kó bú ànábì tàbí kó bú Al-Qur'an fa in ajaza an dhalika tẹ́nìyẹn bá wá kágara tí ò lágbára àti ṣe bẹ́ẹ̀ àwọn tí ń bá wíyẹn tí wọ́n lè gbọ́ sí lẹ́nu fa alayhi an yughadira hadha al-majlisa ẹ̀tọ́ mùsùlùmí yẹn ni pé kó kúrò ní gathering ni kó má bá wọn jókòó ńbẹ̀ hatta la yakuna min ali hadhihi al-aya kóhun náà má bàa tún fọ́ọ̀lù sínú àwùjọ àwọn tí wọ́n ń bú Ọlọ́run wá jájọ lọ sínú Al-Qur'an ní Suratun Nisa wá gbọ́ bí tọ́lọ́run ti sọ kìí ṣèmi ni mo wí Suratun Nisa aya 140 jájọ lọ kà á
Ọlọ́run sọ nínú al-Qur'an fún wa yìí pé wa qadina alpe nto yin yam le àwọn àfáà wa olo Qur'an wọ́n wá ń lo àfáà wa al-Qadi Iyad nínú tírà àwọn tí wọ́n pè ní Shifa àwọn èèyàn ń lo ìdájọ́ Ibn Taymiyyah bí ìgbà ka annahu huwa an-nabiyyu al-mursal bí ìgbà tó jásí pé òun là nabi t'Ọlọ́run bá rán sí wa la ilaha illallah subhanallah wọ́n ní àwọn àfáà fẹ́nu kò àwọn wonú àwọn àfáà àwọn wo nínú wọn ẹ dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan títí di samani tá wà yìí tí wọ́n tẹnu wọn papọ̀ bá ṣe sọ náà nìyẹn pé ẹnu àwọn àfáà ti kò gbogbo tí ń bá ń bẹnu Sahih Bukhari gbogbo ẹ̀ náà ló lálàáfíà tó dọ̀ràn sí wa lọ́rùn dòní tó di ọ̀ràn sí Islam sáwà mùsùlùmí lọ́rùn dòní tó di àbùkù sí wa lọ́rùn tó ráwọn ọ̀rọ̀ tí ń bẹ ń bẹ tó kù díẹ̀ káàtó tàbí àwọn àfáà ẹnu wọn ti kò gbogbo tí ń bá ń bẹnu rẹ̀ kódà léyìí tó jábùkù fún Ànábì gan tá lè pè ní blasphemy tí ń bẹ ń bẹ èyí wọn ní blasphemy náà ẹ jẹ́ á jọ lọ sínú Al-Qur'an láti fi dá èsì ọ̀rọ̀ yìí padà kí ni n tó yẹ ẹni tí wọ́n bú Ànábì lójú rẹ̀ tí wọ́n bú Ọlọ́run lójú rẹ̀ tí wọ́n bá Al-Qur'an kí ló yẹ kó ṣe n tó yẹ kó ṣe nínú Al-Qur'an tó bá wá bá ń bẹ̀ ló wà bú mi pé àfáà burúkú ni wọ̀nyí irọ́ ló ń pa Al-Qur'an ni wa qad nazzala alaykum fil kitabi èyí tó dájú ni pé èmi Ọlọ́run ti sọ kalẹ̀ sínú Al-Qur'an fún yín òfin Ọlọ́run qad nazzala alaykum fil kitabi Ọlọ́run ti sọ kalẹ̀ sínú Al-Qur'an fún yín han iza sami'tum ayatillah pé àwọn tí wọ́n jẹ́ aláìmọ̀kan àtàwọn káfìrí nígbà tí wọ́n bá gbọ́ òfin kan nínú òfin Ọlọ́run yukufaru biha wọ́n máa takò ní o wọ́n máa kẹ̀yìn sí wọn ní gbà wọlé òkè ńgbà tá bá ń kó ti Kùránì nísìn tẹ́yìn náà ń kọ́ lẹ̀ ṣé ti di kèfèrí àní ńgbà tá ń kó ti Al-Qur'an tẹ́nìkan ń dárúkọ kìtàbù Shifa tẹ́nìkan kọ láfà pẹ̀lú ronú ààrẹ tó dẹ̀ fi ń takò Al-Qur'an ìwé Ọlọ́run ó sì pera rẹ̀ ní mùsùlùmí ha la ilaha illallah ó dẹ̀ pera rẹ̀ ní mùsùlùmí ó dẹ̀ man Qur'an ó sọ sódò ó wá gbé kìtàbù Shifa dání léyìí tí Umar radiyallahu ta'ala anhu tó sọ fáwọn sàhábà níjọ́sí pé uridu an aktuba sunana èmi náà rò lẹ́mìí pé àbí kémi náà kọ àwọn kinní kan ká pé ní hadith ó ní fadhakartu qauman mo wá rántí àwọn èèyàn kan tí wọ́n já sí pé katabu kutuban àwọn náà kọ àwọn ìwé kan fàákábù àléhà wọ́n wá gbé àwọn ìwé yẹn rù wàtàràkù kitaballah wọ́n wá mú ìwé Ọlọ́run pàtì àwọn Yahudi àti Nasara المسلمون اليوم قد تركوا القرآن وكفروا به ولم يؤمنوا بما فيه ولا فرق بينهم وبين اليهود والنصارى àwọn Mùsùlùmí ni there is no difference between us and Jewish and Christians and Nasaras or even Christians even kèfèrí gan torí pé àgbà Kùránì gbọ́ mọ́ Allah ń sọ̀rọ̀ al-Qur'an wọ́n ń sọ̀rọ̀ tírà Ibn Taymiyyah à ń sọ̀rọ̀ al-Qur'an wọ́n ń sọ̀rọ̀ tírà Bukhari à ń sọ̀rọ̀ Qur'an wọ́n ń sọ̀rọ̀ àfáwà al-Qadi Ibn Iyad nbọ ní Islam ń lọ àwọn èèyàn ti pa Islam wọn kàn tí sin ni ẹ dẹ̀ fẹ́ sọ òfin èèyàn di òfin Ọlọ́run ẹ wá mú òfin Ọlọ́run ẹ ń rí mọ́lẹ̀ jẹ́ àjọgbọ́n tán Qur'an wí Qur'an ni òfin tó wà fún wọn tó gbọ́ tí wọ́n bú Ọlọ́run àtànẹ́bì al-Qur'an ni qad nazzala alaykum fil kitabi èyí tó dájú ni pé Ọlọ́run ti sọ kalẹ̀ fún yín nínú Al-Qur'an an iza sami'tum ayatillah pé àwọn tá sọ yìí tí wọ́n jẹ́ aláìmọ̀kan tí wọ́n jẹ́ káfìrí tí wọ́n bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nígbà tí wọ́n bá gbọ́ yukufaru biha wọ́n ní gbà wọlé wa yustahzahu biha wọ́n fi ṣe yẹ̀yẹ́ ni òfin tí yín rẹ̀ o fala taq'udu ma'ahum ẹ má jókòó tì wọ́n níbi tí wọ́n bá ti ń fi Ọlọ́run àtànẹ́bì àtòfin rẹ̀ ṣe yẹ̀yẹ́ hatta yakhudu fi hadithin ghayrihi títí tí wọ́n fi mẹ́nu lé ọ̀rọ̀ mi títí tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi mẹ́nu lọ́rọ̀ mi tẹ́ bá ti kúrò nínú ìjókòó yẹn innakum idha mithluhum ẹ̀yin náà ti dára wọn ẹ̀hónú tẹ́ gbọ́dọ̀ fi hàn ní pé ẹ ò lè máa bú Ọlọ́run kó máa bú Ànábì ká wá jókòó tí ẹni tí ò dání tó bá ti gbọ́ á sì fẹ́ nìyẹn lẹ̀ yóò mọ̀ pé n tó ṣe ò tẹ́ wa lọ́rùn ó ṣeé ṣe kó di lọ́la kó gbàdà tara àwa tiwa náà gba Islam kó fẹ́ràn Ọlọ́run kó fẹ́ràn Ànábì sallallahu alayhi wa sallam ká bú Ànábì kó dá lóòótọ́ kódà ká bú bàbá ara wa
là ń sọ láti jẹ́ pé ẹ̀yin ọmọ kéékèèké ẹ̀ ń bú àwọn àgbàlagbà lórúkọ súnnà, ẹ̀ ń bú àwọn bàbá tí wọ́n ti lọ lórúkọ súnnà, ẹ̀ ń bú àwọn bàbá ń bàbá lórúkọ súnnà, ẹ̀yin sì mọ̀ pé kò dáa. Ìgbé ànábì sípò yẹn àti gbé ànábì ju Ọlọ́run lọ, kódà àwa náà ti sọ ànábì dẹbọ àti sọ́dọ̀ òòṣà, ànábì èṣù òòṣà. Ànábì kan sọ fún wa ní ọ̀rọ̀ rẹ̀ yìí pé la tanziluni fawqa munsilati allati anzalani Allahu alayhi, ẹ má gbé mi kọjá bí Ọlọ́run ọba fi mí sí. Àìmọye ìròyìn tá ń fa ànábì tọ́lọ́run ò fa ànábì tó sì ní ẹ má ṣe bẹ́ẹ̀. La tatruni, ẹ má yìn mí láyìn jù kama atarati nasara nabiyyahum ilaha, báwọn nasara ti sọ ànábì tí wọ́n tọ́lọ́run. Ẹ má yìn mí láyìn jù. Ó ti kó bá wa náà lónìí àti gbé ànábì kọjá bí Ọlọ́run gbé sí. Ó ní tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ mi ẹ pè mí ní rasul, ẹ pè mí lójíṣẹ́ Ọlọ́run, khataman nabiyyin, Ọlọ́run ló pè mí bẹ́ẹ̀, al-Mustafa, Ọlọ́run ló pè mí bẹ́ẹ̀, Ọlọ́run ló mọ iye ntọ́ lọ́wọ́n ọba ò pè bẹ́ẹ̀. Àti kóòtì àyà sẹ́yìn àwa tá a bá ẹ̀ṣẹ̀ wọlé ká má tó béèrè àyà mọ́. Àyà tá n kóòtì Suratun Nisa àyà 140. So kọ́lọ̀ kó ṣíjú àánú wa. Àwọn kan ní pé eléyìí torí pé ó jẹ́ pé mi ni mò ń dá ṣe, kì í ṣe normal program ni mo fi ń ráyè láti máa fún àwọn ẹlòmíì lọ́rọ̀ kankan. Tí bá ṣe bẹ́ẹ̀ ni èmi wo torí pé kò ń ṣàǹfààní láti máa ka comment. Naam. Al-Qur'an la taq'udu ma'ahum, ẹ má jókòó tì wọ́n hatta yakhudu fi hadithin ghayri, àfi tí wọ́n bá dẹnu lọ́rọ̀ mi. Tẹ́ bá jókòó tì wọ́n innakum idhan mithluhum, àmọ́ túmọ̀ sí pé yín náà ti dára wọn. Inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a. Tó bá lọ faramọ́ bẹ́ẹ̀ ìwọ àti wọn mùnáfìkì àti káfìrí, torí pé wọn náà ti mùnáfìkì wọn bú ànábì ojókòó síbẹ̀, fi jahannama jami'a, ẹ jọ wọ náà papọ̀ ni. Ìyẹn fi hàn yìí pé ẹni tó ń bú ànábì ìdájọ́ ọ̀nà ló wà fún lọ́dọ̀ Ọlọ́run, kì í ṣe lọ́dọ̀ tiwa láyé. Tí ò bá ronú pìwàdà kó tó kú, tàbó ń bú Al-Qur'an, tàbó ń bú Ọlọ́run. Náà ẹ wá gbọ́ kí làwọn àfáà wa sọ, ń tọ́lọ́wọ́n bá wá wíre o, ẹ wá gbọ́ ń táwọn àfáà wa sọ, àwọn àfáà tí wọ́n nímọ̀ jọ Ọlọ́run lọ, àwọn àfáà Ṣìfà, àwọn àfáà Ibn Taymiyyah, àwọn àfáà Ijma tí wọ́n fi ń dájọ́ Islam, tí wọ́n ń sọ fún wa ní ìsìn wípé ká fi Kùránì lẹ̀ ká má gbà gbọ́ mọ́. Tọ́lọ́hun ò sì fi nǹkan mí rán Muhammad sallallahu alayhi wa sallam sí wal Qur'an yàtọ̀ sálù Qur'an. Wọ́n wá fẹ́ impose òfin mí ìlànà Muhammad lọ́wọ́ lẹ́yìn tí ó sì láyé mọ́. Ẹ wá gbọ́n táwọn wá sọ. Àfáà kan tó kó ti Al-Qadi fún mi lẹ́ẹ̀kan. Kùránì la sọ kalẹ̀. Tí ẹ wá gbọ́rò nú àwọn àfáà pẹ̀lú ntálù Kùránì wí. Náà wọ́n ní yaqulu al-Qadi Ayyadu al-Maliki. Àfáà wa al-Qadi Ayyadu yìí, ìkànnú àwọn àfáà tí wọ́n wà nínú ìlànà Imam Maliki ni, Ọlọ́run kó bá wa ṣe dáadáa fún wọn. Ó ní a'lam waffaqana Allahu wa iyyaka. Ó ní ọ̀rọ̀ táwọn àfáà rẹ̀ o, èyí tọ́lọ́run sọ la wí wọn o, èyí táwọn àfáà wa wí tá ń lòrè o, èyí tọ́lọ́run wí ni a ti pa yẹn ti àgbágbọ́ o. Níbẹ̀ yẹn ìdájọ́ kèfèrí ló wà fáwa náà, pé a lo tọ́lọ́run àwa ń lo tàfà. Ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé ẹlẹ́bọ ni mùsùlùmí tó mú ọ̀rọ̀ àfẹ́ ẹ̀sìn kan tó wá sọ́dọ̀ òfin ẹ̀sìn tọ́lọ́run ò sì sọ bẹ́ẹ̀. Turaga amlahum shuraka'un, ẹ gbọ́ ṣíríkù ni shuraka'un. Ṣáwọn ẹni yìí ṣé àwọn náà jẹ́ olùkẹ́gbẹ́ èmi Ọlọ́run, ṣẹ́gbẹ́ Ọlọ́run àti Ibn Taymiyyah ni, ṣórogún Ọlọ́run ni Ayyadu ni, ṣórogún Ọlọ́run ni Imam Maliki ni, ṣórogún Ọlọ́run ni Imam Shafi'i ni, ṣórogún Ọlọ́run ni Imam Hanbali ni, ṣórogún Ọlọ́run l'Abu Hanifa ni. Shara'u lahum min ad-din, táwọn náà fi wá ń ṣòfin sínú ẹ̀sìn. Ma lam ya'dhan bihi Allah, lófin tọ́lọ́run ò ṣe tí ó sì fún wọn níyànda rẹ̀ láti ṣe, táwọn mùsùlùmí náà wá ń lò ó tí wọ́n fi ń sọ Ọlọ́run àtànẹ́bì lẹ́nu. Ha la ilaha illallah. Àgbọ́yé Islam mà lágbára. Anab Muhammad sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayran yufaqihu fi ddin, ẹn tọ́lọ́run bá ro rere kan láyé ní máa fún lágbọ́yé ẹ̀sìn. Kùránì gan sọ pé a máa ń fún yẹn ni yu'tal hikma man yasha, Ọlọ́run máa ń fẹ́ ni ó bá wùn. Wa man yuhta, bọ́lọ̀ bá ti fún yẹn utiya khairan kathira, oore tó pọ̀ ló ṣe fún. O lè lọ lé kéwú kí mọ̀ yẹn pọ̀, kọ́lọ̀ mọ́ fún ẹ lágbọ́yé. O lè gbọ́ Lárúbáwá kó pọ̀, kọ́lọ̀ mọ́ fún ẹ lágbọ́yé. O lè ní pálí lọ́wọ́ tó pọ̀ kó o má lágbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run. Àmọ́ pálí yẹn wà máa gùn ọ́, ó máa fi ṣègbéraga. Ìmọ̀ rẹ Lárúbáwá tó gbọ́ ni ó máa gùn ọ́, ó máa fi ṣègbéraga. Man hadha minna, talile yìí lọ́dọ̀ àwa. Who is he? Níbo ló ti lọ kẹ́kọ̀ọ́, níbo ló ti ń sọ̀rọ̀. Kùránì là ń sọ yìí tí ń jófin Ọlọ́run. Kìí ṣe bí yẹn ṣe mọ kéwú tó ni wọ́n ń fi ilé yẹn nímọ̀. Àgbọ́yé tó bá ní, àgbọ́yé tó ní, in tó sì kó bá wa ní pé àwọn Maulana Sheikh Adam
الشيخ الإسلام العلامات العالمي الإلوري السوداني bàbá yìí Ọlọ́run mọ̀ọ́mọ̀ yàn fún wa lọ́dọ̀ tiwa àmọ́ akẹ́yìn sí bàbá náà ẹ wo mùsíbà táwa ní àwa láwọn tí wọ́n wà nílẹ̀ Lárúbáwá tí ò tó bàbá yẹn torí pé wọ́n jẹ́ funfun tánàbí dẹ̀ sọ fún wa pé la fadilun li arabiyyina ala ajami èèyàn funfun ò lọ́lá kankan jẹ̀yàn dúdú lọ a ti máa ń gbé bàbàrà funfun jù dúdú tiwa kèé jọ wá lójú táwọn àgbàlagbà máa ń sọ pé àkùkọ adìyẹ níyì nílé àfi tó bá dọ́jà nígbà tá pàtàkì ádámà nílé wọ́n pàtàkì Sheikh ádámà nílẹ̀ Lárúbáwá la ilaha illallah gbogbo àwọn àfáà yìí ẹgbọ́n tọ́lọ́run wí o ẹgbọ́n táwọn àfáà wá sọ káwá parí ẹ̀ yakulu al-Qadi Ayyad al-Maliki àfáà wa Qadi Ayyad al-Maliki wọ́n wá sọ fún wa wípé wọ́n ní ilam waffaqana Allahu wa iyyaka lọ́mọ̀ dájú o Ọlọ́run ó fi mí ṣe kòńgẹ́ o ìyọ́nú Ọlọ́run yóò sì fi wọn náà ṣe kòńgẹ́ anna jami'a man sabba nabiyya sallallahu alayhi wa sallam pé gbogbo ẹnikẹ́ni tó bá bú ànábì àfáà al-Qadi Ayyad ní sọ o ọ̀tọ̀ ní tọ́lọ́run wí o ọ̀tọ̀ ní tí Qadi ń wí o ọ̀tọ̀ ní tọ́lọ́run wí o ọ̀tọ̀ ní tí Ibn Taymiyyah wí o ọ̀tọ̀ ní tọ́lọ́run wí o ọ̀tọ̀ ní táwọn àfáà ẹ̀sìn ń sọ o ẹ dákun ṣé Ìsìláàmù tí wọn là ń ṣe àbítọ́ lọ́hùn tó bá wáyà àmọ́ kó ti àyà kan pé tó bá dojú àlìkìyàmọ̀ tọ́lọ́run bá fẹ́ dá àwọn èèyàn sínú náà wọ́n mọ̀ sọ pé inna ata'na sadatana wa kubarahana àwọn aṣáájú wa àtàwọn olórí wa àwọn ni wọ́n ṣì wá lọ́nà fadalluna sabila àwọn ni wọ́n kọ́ dọ́dà wà láàmú láfi sọnù láàfi ráyè tẹ̀lé al-Qur'ani táwọn àmà ní Ọlọ́run dákun àtihim da'ifayni min al-adhabi ṣe ni kó bá wa lọ́pọ̀ ìyà tí wọn tọ́lọ́run mà ní rárá o likulli da'ifin min al-adhabi àjọ máa fìyà jẹ yín papọ̀ ni torí pé ẹ̀yin náà ẹ ṣe làákàyè tí yín Qadi Ayyad wá sọ tó takò al-Qur'an àtàwọn àfáà tó kù tí wọ́n pè ní ijma ó ní ilam lọ́mọ̀ waffaqana Allahu wa iyyak Ọlọ́run ó fi mí ṣe kòńgẹ́ ìyọ́nú Ọlọ́run àti wọn náà anna jami'a man sabba an-nabiyya sallallahu alayhi wa sallam aw aabahu pé gbogbo ẹnikẹ́ni ìbá jẹ́ mùsùlùmí ìbá jẹ́ káfìrí sabba an-nabiyya tó bá bú ànábì lẹ́nu àfáà Ayyad al-Qadi irú yẹn nìkan kọrùn gbọ̀njọ tí ò láàánú tẹ́tí mọ̀ pé ẹ̀dẹ́ èèyàn bíi kìnìún ni tó bá rí èèyàn yóò yájẹ lóye tóun náà jókòó lánàá tó ní ẹ̀sìn wa nìyẹn bí ẹ̀ wá ti bú ànábì wọ́n pa ni wọ́n ṣe pa ni ẹ ṣe pa èyí tó lébi pa ànábì kú ó gbọ́ níbí nísìnyí náà èyí tó ní ànábì jẹ gbèsè kí lè tẹ́ ẹ̀ pa tó ń bá wá fẹ́ ṣe é ṣe tóun ò lọ sílẹ̀ Haúsá kó ní ẹ dákun ẹ pa mi o mo wí báyìí o tóun náà tó wá ń dájọ́ ẹni tó bú èèyàn náà àfáà yìí wá ń sọ fún wa pé anna jami'a man sabba an-nabiyya sallallahu alayhi wa sallam aw aabahu ó ní ẹni yòówù láyé tó bá fi lè bú ànábì lẹ́nu rẹ̀ aw aabahu tàbó ó fi àlébù kan sábà ó bú tàbó yẹ̀yẹ́ aw alqa bihi naqsan fi nafsihi tàbó tiẹ̀ fi àbùkù kan ànábì níbi personality ẹni tó lá ànábì jẹ gbèsè kú personality ànábì ló fàbùkù kan ẹni tó lá ànábì ó ebi ló pákú personality ànábì ló fàbùkù kan naqsan fi nafsihi in tó bà personality ànábì jẹ́ ẹni tó lá ànábì ń bá ọmọ ọdún 9 sùn ṣé kò bà personality ànábì jẹ́ ẹni tó lá ànábì lọ ń tó sí ọmọ kan nínú yàrá kan nínú tírà yín náà tó wá mú ọmọ yẹn dání tọmọ yẹn ń járe ẹ gbà pé àbíbáwo ni pé ṣé wọ́n máa fi ọmọ àgùntàn àbí ọmọ àgùntàn fájá àbí kíní kan ó máa ń fà ànábì ìwé àgùntàn ṣé wọ́n máa fi ọmọ ọba ṣé wọ́n máa fágùntàn ni ó pa ànábì lágùntàn ó tún wá ní a'udhu billahi mink mo wá aṣọ kú omi aburú rẹ̀ so ànábì sí nìkan fi ilẹ̀ wọ́n á fún láṣọ lẹ́yìn tán ti rìn ní òwò ẹ dákun ṣé yìí wọn ò ta àbùkù bá ànábì torí ẹ ń sọ̀rọ̀ blasphemy ó sì wà ní àwọn kutubul ahadithi tẹ̀ ní ká máa gbàgbọ́ yìí ìmbẹ̀mbẹ̀ ó lẹ́ni yóò tó bá yẹ pé ó bá ti fi nǹkan kan kan ànábì naqsan tó lè kó àdínkù bá ní bọ́lọ̀ ń ṣe pé fi nafsihi níbi ìjẹ́dé èèyàn rẹ̀ aw nasabihi tàbí níbi mọ̀lẹ́bí ẹ̀ ó sọ ọ̀rọ̀ tó kan mọ̀lẹ́bí ẹ̀ lábùkù ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìyá ànábì àti bàbá ànábì wà nínú ọjà ànámọ́ tẹ́ wá ní Abu Lahabi òun ní tiẹ̀ bí Abu Jali pé ọjọ́ Monday wọn èé fìyà jẹ torí pé ńjọ́ tó gbọ́ pàdánù Muhammad ó dáyé ó di ìdí fi odidi ẹran kan ó ní kí wọ́n lọ pa pẹ̀lú ìdùnnú ẹ̀yin dẹ̀ ń sọ pé ìyá ànábì àti bàbá ànábì wà nínú ẹ̀ ń kábùkù báyìí rẹ̀ àwòdìníhì tàbí níbi ẹ̀sìn rẹ̀
tó bá ti lè mú nǹkan kan bá nábì lára tó lè kó àdínkù bá níbi personality rẹ̀, níbi ìbí rẹ̀, níbi ìsìn rẹ̀, aw khoslatin min khisali, tàbí ìwà kan níbi ìwà rẹ̀, ìwà kan níbi ìwà nábì tó yẹ pé ọ̀rọ̀ yẹn tẹ́ ẹ bá sọ yóò kó àbùkù bá níbi ìwà rẹ̀, aw arrada bihi, tàbí èyí tó lè ba ọmọlábí rẹ̀ jẹ́, aw shabbahu bi shay'in ala tariqi sabbillah, tàbí ẹ ti ẹ̀fà nábì ṣe àpèjúwe kan lójú ọ̀nà tí ó máa jẹ́ èébú fún, awil isjirahi alayhi, tàbí tó lè yẹpẹrẹ, èyí tó lanu pàgánjẹ́ òní pé ó sì fẹ́ tako àwọn kan ní lórí pé wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ yìí pé ìjó yẹ kẹ́nìkan sọ pé àdúrà kan àfàìmọ́ ṣe láfàìmọ́ gbà. Ànábì gan ló sọ fún wa pé ud'ullaha wa antum muqinuna bil ijaba, ẹ máa pe Ọlọ́run kẹ́ ẹ sì lámọ̀ dájú pé bẹ́ẹ̀ bá ti ń ṣe Ọlọ́run ó gbà á. Ad'uni astajibu lakum, àkọ́kọ́ kan tí mùsùlùmí gbọ́dọ̀ ní pé bóun bá ti ń bẹ Ọlọ́run ó gbà á. Ó wá fẹ́ tako àwọn ẹni yẹn torí pé kò mọ̀ páwọn kan àfa alálìjọ́nà onísúnnà kan nílòbù ni wọ́n sọ lọ́ṣọ́gbó. Ó rò páwọn onísúfí ni gẹ́gẹ́ bí ìṣesí pé wọ́n sọ ìsìláàmù di pátì. Ó wá lẹ́nìkan ò ní sọrú ọ̀rọ̀ yẹn àfi kó jẹ́ ẹnìkan tí ó sọ àsọ̀rọ̀ àbùkù náà pẹ́ ẹni yẹn pé tó rà nẹ́bì gan bẹ́ lọ́run Allahumma aghfir fi ma li bàbá àti ó ṣàkójọ pé Ọlọ́run ò fún náà pé kódà ebi ló pa ànábì kú ó jẹ gbèsè kú fọlọ́run ṣọ́ ló wí bẹ́ẹ̀ ẹ pé ọ̀rọ̀ tiẹ̀ ni a lè kó tiẹ̀ kì í ṣe bá bu ọ̀rọ̀ yìí àbùkù ní fànàbì ìsirá tó lọ́lọ́run gan ni wọ́n wá jẹ́ dáka ilẹ̀ fa àgìnà àárí ẹ pé ń bi tó ti dé ó ní adẹ̀rọ̀ ẹ lọ́rọ̀ kò sẹ́ni tó ní tó ẹni tó ń bọ́yàn 100,000 tó sì ń ra oúnjẹ ọdún kan sílé fáwọn èèyàn, ẹni tó ń bọ́ 100,000 èèyàn tọ́lọ́ ni yasalunaka anil anfal kulli anfalillahi wa rasul, gbogbo nǹkan ọ̀rọ̀ tó ń jáde láyé níbi pé wọ́n jẹ jàǹbí wọ́n jẹ jàǹbí ànábì àtọlọ́run ló ní nǹkan rẹ̀ tẹ́nìkan yẹn bá pín Ọlọ́run kí ànábì débi pé ànábì kì í jẹ sàárà lọ́fin innama sadaqatu lil fuqara, sàárà yìí àwọn aláìní àwọn tálíkà ni wọ́n ní lànábì kì í fi jẹ́ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí ẹ̀ torí pé ọmọ ilé olówó làwọn. Ọlọ́run ló rọ ànábì lọ́rọ̀, ẹnìkan sì sọ bẹ́ẹ̀ nǹkan kan ó ṣe òun náà tó wá ń bọ́ ta ó sì lẹ́nu. Ọlọ́run dákun ṣíjú àánú wa ká tẹ̀síwájú ọ̀rọ̀ àfáwà Al-Qadi. Ó lábẹ́ nìyẹn ó sọ̀rọ̀ tó kábùkù bá nábì àbófà nábì jọ nǹkan kan lójú pọ̀nà èébú àbùkù fún tàbí tó lè kó yẹpẹrẹ bá nábì awi tasghiri li sha'nihi, tàbí ọ̀rọ̀ yẹn yóò kéré bá nábì ṣe tó yóò kéré ẹ̀ wala aibila yóò sì jẹ́ àbùkù fún fa huwa sabbun lahu, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ èébú ní fún nábì o, irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ sabbun lahu èébú ní fún nábì, blasphemy ni. Àfáwa ni waqad dhakara ghayru wahid, ẹ wá gbọ́dájọ́ wọn ó ní dhakara ghayru wahid kì í ṣe nìkan nínú àwọn àfáà ni wọ́n ti sọ wípé al-ijma èyí tẹnu àwọn jọ kò sí àwọn àfá àwọn yẹn ala qatlihi wa takfirihi pé pípa làwọn ó pa á torí pé ó ti ṣe kíni o ó ti di káfìrí àwọn gbọ́dọ̀ kàfàrẹ̀. ìrònú àwọn àfá ni ẹ má jẹ́ á lọ ọmọ lọ́hun la taqulu ala Allahi ghayra al-haqqi, ẹ má sọ nǹkan mọ́ lọ́hun tó lọ́hun ò sọ. kódà Al-Qur'ani gan sọ fún wa pé àwọn tí wọ́n ń sọ ntọ́lọ́hun ò sọ Ọlọ́run ó fìyà jẹ wọn ní fawailun lahum mimma katabati aydihim, a fìyà jẹ wọn látara tí wọ́n fọwọ́ ara wọn kọ wawailun lahum mimma yaksibun, a sì tún fìyà jẹ wọn lórí pé wọ́n pa àwọn èèyàn tọ́lọ́hun ò sì ní kan pa wọn. Al-Qur'an ló sọ bẹ́ẹ̀ innal ladina àwọn tí wọ́n ń kọ nǹkan kódà ó sọ fáwọn Yahudi fawailun lil ladina yaktubuna al-kitaba bi aydihim, ègbé ń bẹ fáwọn tí wọ́n fi ọwọ́ ara wọn kọ̀wé kalẹ̀ thumma yaquluna min indillah tí wọ́n wá ń sọ pé Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ káwọn èèyàn lè rò pọ́dọ̀ Ọlọ́run ni. ó ní fawailun lahum mimma katabati aydihim, wọ́n á jẹ ìyà Ọlọ́run látara tí wọ́n fi ọwọ́ ara wọn kọ tí èyí ṣòfin Ọlọ́run. fawailun lahum mimma yaksibun, torá burú ni wọ́n ṣe sí Islam yìí Ọlọ́run ló wọ́n fi àjẹ wọn. gbogbo ẹ̀yin tẹ́ kọ̀dájọ́ kúlẹ̀ ìdájọ́ yín bẹ lọ́dọ̀ Ọlọ́run. ọ̀rọ̀ yín bẹ nínú kìtàbù Shifa gẹ́gẹ́ bí àfáà yẹn ṣe sọ, ó wà nínú volume 2 page 932. ẹ wá dákun ṣé léyìí lòfin Ọlọ́run tó ráfà kan kọ lẹ́ẹ̀kan pé kí n lọ wo inú tíra kìtàbù Shifa. àlọ́ Ọlọ́run bá ń sọ nǹkan ẹ̀mí àwọn àfáà ń sọ nǹkan ẹ̀mí. Al-Qur'ani Ọlọ́run wá ń bi wọ́n léèrè pé a antum a'lamu amillah, ṣẹ́yìn lẹ nímọ̀ jèmi Ọlọ́run lọ
àbẹ́mi ọlọ́run ni mo mọ̀ jù yín lọ. ọlọ́run gan sọ náà Kùránì nínú Suratul Kahf ó ní la yushiriki fi hukmi ahadan, ẹnìkan ò gbọdọ̀ fi rẹ̀ kẹ́gbẹ́ ọlọ́run níbi ẹjọ́ dídá, torí pé shirikul hukmi ni wọ́n ń pè ìdájọ́ ẹbọ ṣíṣe sọ́lọ́run níbi ìdájọ́. ìwọ náà tó o bá ti gbàdájọ́ yẹn wọlé ẹlẹ́bọ ni ọ́, tó ọlọ́run fúnra ẹ̀ ló pin lẹ́bọ. ẹ mú àwọn ẹni ẹ sọ wọ́n dọlọ́run, ẹ gbé wọn sípò ọlọ́run, wọ́n tún wá ju ànábì pàápàá, wọ́n ju ànábì lọ. Al-Qur'ani rẹ o, jẹ́ kí n tún wá parí ẹ̀. àní ká fẹ́ ènìyàn ṣe yẹ̀yẹ́ èèyàn, ọlọ́run ò fẹ́ ká má wàá sọ pé àwọn ànábì ọlọ́run. ká fi èèyàn ṣe yẹ̀yẹ́, ọlọ́run ò fẹ́ ká má wàá sọ pé ànábì ọlọ́run. àmọ́ kì í ṣe ìdájọ́ ọkú ló kàn nínú òfin ọlọ́run. ìdájọ́ ọkú ìrònú àwọn kan ní tí wọ́n gbà pé àwọn ò ní gbarú ẹ̀ wọlé. tá bá fẹ́ sọ àwọn àfáà ni wọ́n wí bẹ́ẹ̀ o, ọlọ́run kọ́ ló wí. àmọ́ ká máa sọ yí pé ọ̀nà tí wọ́n gbà pa ni ò dáa, ọ̀nà yẹn burú, ó yẹ kán fà á lọ́tọ́rìtì lọ́wọ́ ni. gbogbo òfin yẹn náà òfin làákàyè ni o. àmọ́ ikú yẹn tọ́ sí, àmọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí báwọn àfáà tí ikú yẹn tọ́ sí, àmọ́ ọ̀nà tí wọ́n gbà pa ni ò dáa. náà ẹ jẹ́ kí n wá parí ọ̀rọ̀ mi bí tí mo fẹ́ parí ẹ̀ sí. ẹ jẹ́ àjọ lọ sínú Suratul Ma'idah aya 57. so Al-Qur'ani sọ fún wa pé ya ayyuhal ladhina amanu, mo pè yín tẹ́ nígbàgbọ́ òdodo ní Ọlọ́run, la tattakhidhu alladhina ittakhadhu dinakum uzwan wa la'iba, ẹ̀yin náà ẹ má mú lálásùnmọ́ àwọn tí wọ́n máa mú ẹ̀sìn yín ní yẹ̀yẹ́, tí wọ́n máa fẹ̀sìn yín ṣe yẹ̀yẹ́, tí wọ́n máa mú léré. ìwọ tó lọ ń bọ́ lọ tíṣẹ́ rẹ̀ tó mọ tí yóò tó wá ń bú ànábì, àìmọye àwọn kan wọ́n yóò tán, kódà láwọn tó yẹ pé níwọ̀n èyí ṣe káfìrí tán yányán, kò jọ bí half muslim half káfìrí ni, tí ó máa sọ yí pé ọ̀pọ̀lọ́ ṣojú rogodo kálí amúdù Allahu akibaru. èmi inú wọn máa padà kírun kó tó jáde láyé tí ò wí bẹ́ẹ̀ mọ́. alófin ọlọ́run ni pé ẹ̀yin mùsùlùmí la tattakhidhu alladhina ittakhadhu dinakum uzwa, ẹni tí ó bá máa mú ẹ̀sìn yín tí ó máa fi ṣe ẹ̀yẹ, Al-Qur'ani ẹ má máa bá ṣọ̀rẹ́. ẹ kọ́kọ́ lẹ́tọ̀ọ́ láti wà nínú gúrúùpù bí tó bá ti lè ń bú ànábì. tẹ́ bá ti rí pé tí wọ́n ń sọ tẹ́ ti correct wọn, ẹ kú mẹ́, ẹ wù ọmọlúwàbí. tí wọ́n bá wá pè yín padà ẹ ń tọrọ, ẹ ti ń tẹnu bá ànábì àfẹ́, ọlọ́run gan ò fẹ́, aburú ni, ìbínú ọlọ́run wà ń bẹ, bí èèyàn bá ṣe bẹ́ẹ̀ báyìí ni ó gbẹ̀yìn rẹ̀. ó ní ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́, takhadhu dinakum la uzwan, àwọn tí wọ́n máa ń fi ẹnu àbùkù kàn ẹ̀sìn yín, wa la'iban, tí wọ́n máa mú ẹ̀sìn yín léré. wèrè ẹlòmíì lágbára débi pé tí wọ́n bá fún un ní mílíọ̀nù tí wọ́n bú ànábì kò ní wẹ̀yìn. àwa tá a jọ ń sọ̀rọ̀ ní gbangba yìí, tèmi bá dé kọ̀rọ̀ tí wọ́n fún un ní mílíọ̀nù tí wọ́n bú ànábì lójú ẹ̀ báyìí, wallahi kò ní sọ̀rọ̀. àbí kí ló dá wàhálà lẹ̀ lórí social media? ṣe bówó tí kò wá ń rí ni, owó tí kò wá ń rí ni, owó tí kò wá ń rí ló dá wàhálà lẹ̀. èyí tẹ́lómi gbà lẹ̀ lárúbáwá ni òfin ó tàn, èyí tó ń wà pẹ̀lú ni òfẹ́ kó lọlẹ̀, yóò sì lọlẹ̀, torí pé ọlọ́run tọ́lọ́run ọba nìkan ní òlékè, tíṣe ìtọ́nù ó padà lọlẹ̀. ó ní ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ o, tẹ́ wàá máa bá wọn ṣe papọ̀. minal ladhina utul kitaba, nínú àwọn tá a fún ní tírà. àní àyè ń sọ fún yín ṣe pé kìrìsìtẹ́nì yẹn náà kò síbi tó fẹ́ yẹ sí, torí pé ó ní tírà. ẹja ọkọ lọ gbọ́yé ìyàtọ̀ lè wà láàrin nàṣàrà àti kìrìsìtẹ́nì, àmọ́ kìrìsìtẹ́nì yẹn náà ara wọn náà ya jáde lára nàṣàrà, àwọn náà dẹ̀ táàpù ìwé, wọn ń lòwe ìwé yẹn náà tọ́lọ́run ń bẹ nínú ẹ̀, tá ń rí ọ̀rọ̀ ọ̀run ń bẹ, tá ń rọ́rọ̀ àlùwàlá ń bẹ, tá ń rọ́rọ̀ láwàní ń bẹ. ahlul kitabi làwọn náà, ahlul kitabi làwọn náà, torí pé nbó la fẹ́ tó wọn sí, ahlul dhimma ni wọ́n kà wọ́n sí, torí pé wọ́n ní ìwé, tá a rọ́rọ̀ ọlọ́run, tá a rí téèyàn, wọ́n dàpọ̀. ìntọ́lọ́run fi ṣàánú àwa ni pé ọlọ́run dáàbò bo Al-Qur'an, kò jẹ́ kán rí àdísù kó papọ̀ mọ́. ọlọ́run wa ń sọ fún wa yìí pé minal ladhina utul kitaba min qablikum, lára àwọn tí wọ́n ti ní tírà ṣáájú tí yín tá fún wọn, wal kuffar, àtàwọn tí wọ́n jẹ́ ògbólógbò olùkọ́tọ̀ ọlọ́run, awliya, ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́ ayò. òun làwọn kan jókòó sínú ilé ẹlẹ́bọ, wọ́n ń jẹ ń bẹ̀, wọ́n ń raṣọ ń bẹ̀, wọ́n ń mọ ń bẹ̀, ibẹ̀ ni wọ́n ń sùn, wọ́n ń jí ń bẹ̀, wọ́n dẹ̀ jókòó sínú ilé ẹlẹ́bọ ni wọ́n dẹ̀ ń sọ pé ẹ̀yin afẹ́ ẹlẹ́bọ, la ilaha illallah. Kùránì ló sọ bẹ́ẹ̀ pé la tattakhidhu alladhina ittakhadhu dinakum uzwan wa la'iba, àwọn tí wọ́n máa fẹ̀sìn yín ṣe ẹ̀yẹ, tí wọ́n máa mú ẹ̀sìn yín ní play game, bí irú tó ṣẹlẹ̀ kọjá lọ. irú wọn bẹ́ẹ̀ minal ladhina utul kitaba, láwọn tá a fún níwèé, wal kuffar, àtàwọn tí wọ́n jẹ́ kèfèrí, ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́.
ẹ̀yin wá jókòó sínú ilé bàbá èṣù ẹ tún lọ sí ọ̀dọ̀ ọba tí ń bọ èṣù ẹ bọ́ bá ẹ ya fọ́tò níwájú ilé èṣù la ilaha illallah torí pé ó ń dùn jọ náà bàbá náà wá kú ẹ wá bọ́ta ẹ wá níná ní owó ẹ gbọ́ t'Al-Qur'ani sọ pé inna Allaha jama'al munafiqina wal kafirina fi jahannama jami'a àtẹ̀yìn àti bàbá lẹ́jọ́ wọ náà tẹ́ ẹ bá ń gbọ́ ilé ló lọ tààrà ẹjọ́ ń lọ ni torí pé jama'a ẹjọ́ papọ̀ kí ló dà yín pọ̀ ẹ lọ ṣe wáàsí fún ni ẹjọ́ ya fọ́tò ẹ post níwájú ilé Ṣàngó ẹ sì sọ pé rárá ẹ jókòó sínú ilé ẹlẹ́bọ ẹ ń jẹ ẹ ń mu aṣọ ẹlẹ́bọ lẹ ń wọ̀ oúnjẹ rẹ̀ lẹ ń jẹ ẹ ń wọ mọ́tò rẹ̀ wọ́n ń gbé yín sótẹ́ẹ̀lì ẹ ń dára ẹ sì jókòó sínú ilé òun ẹlẹ́bọ ni tí ò fẹ́ràn Islam ẹ ń sọ pé ẹ̀yin afẹ́ ẹlẹ́bọ ẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo ayé lẹ́lẹ́bọ ẹni náà ní ìsìn Ọlọ́run wá gbàgbára lọ́wọ́ ẹ̀tàn ẹ̀yin náà tún wá ń bu ẹ̀yin nu Ọlọ́run Al-Qur'ani awliya ẹ má mú wọn lọ́rẹ̀ ayò wattaqullaha ẹ bẹ̀rù Ọlọ́run ẹ páyà Ọlọ́run in kuntum mu'minin tó bá jẹ́ lóòótọ́ lẹ bá ní ìgbàgbọ́ wattaqullaha in kuntum mu'minin ẹ bẹ̀rù Ọlọ́run nínú sharia Islam kò sí tó jọ wípé ẹni bá bú Ọlọ́run tó bú Al-Qur'an tó bú Ànábì gbogbo àwọn àyà tó sọ láti mú wáyé àwọn àfáà lọ lọ́tọ̀ Ọlọ́run tó ní Al-Qur'an lọ lọ́tọ̀ àmọ́ ń tá Al-Qur'an dídì sọ fún wa ni pé dhalikal kitabu la rayba fi Qur'an tá ń sọ yìí kò sí iyèméjì nínú rẹ̀ o hudan lil muttaqin òun ni ó máa jẹ́ ìmọ̀nà àti ìtọ́nisọ́nà fáwọn tí wọ́n bá níbẹ̀rù Ọlọ́run àwọn èwo ni alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run fúnra wọn wọ́n sì nígbàgbọ́ nípa ẹ̀san tí ń bọ̀ lọ́la ghaibu ní gbogbo ẹ̀ Ọlọ́run ní iná wà wọ́n gbàgbọ́ olálìjẹ́nà ń bẹ wọ́n gbàgbọ́ ó ní wa yuqimuna salata wọ́n dẹ̀ ń kírun wa mimma razaqnahum yunfikun gbogbo ń tá a tún ṣe fún wọn náà nínú ẹ̀ náà wọ́n ń ná Ọlọ́run wá parí ẹ̀ nísàlẹ̀ ó ní ulaik àwọn táwí o ala huda min rabbihim àwọn ni wọ́n ń bẹ lórí ìmọ̀nà tó wà lọ́dọ̀ Ọlọ́run wọn wa ulaika humul muflihun àwọn sì ni ó jèrè kí n wá tẹ̀lé àfa Qadi Ayadi kí n wá tẹ̀lé Ibnu Taymiyyah kí n wá tẹ̀lé lórí ọ̀rọ̀ tó takótọ́ Ọlọ́run kẹ́ wá máa sọ fún mi pé hadha mawqiful ulama wal a'imma eléyìí ni standi àwọn àfa àtàwọn aṣáájú ẹ̀sìn èwo ẹ̀sìn Ọlọ́run Al-Qur'ani shara'a lakum min ad-dini òfin tèmi Ọlọ́run ṣe fún inú ẹ̀sìn ni máa wá sọ abihi Nuha in tó bá jásí pé mo kí Nuha nílọ rẹ̀ àtàwọn ànábì Ọlọ́run tó kù mistake táwọn àfáà ṣe ń ṣe ọ̀rọ̀ ọjọ́ mi ni wallahi àwọn tí wọ́n kọjá lọ Ramadan tá gbà làwọn náà gbà yóò tako làkàyè lómi tí ẹ̀ kàn fún ẹ̀ òkúra ní pé kutiba alaykumus siyama kama kutiba alal ladina min qablikum ó wá sọ̀rọ̀ àwẹ̀ ó ní ayyama ma'duda oye ọjọ́ tẹ̀yìn náà ń gbà yìí làwọn náà ń gbà ìrun tá kí làwọn náà kí ájì tá ṣe làwọn náà ṣe ngbẹ bá ń sọ fún wa pé ẹni ó kọ́kọ́ ṣe tó kọ́kọ́ tàwáfù ànábì Ádámù ni àyìnú àná ó tàwáfù ó sásàfà wo ọ̀rọ̀ ọjọ́ ẹ padà máa gbọ́ gbogbo ń tà ń ṣe lónìí làwọn ànábì Ọlọ́run ṣe táàmù ẹni wákàtí Ọlọ́run fún rẹ̀ ló sọ oní shara'a lakum minad-dini ń tá ṣe lófin fún wọn Muhammad òun náà ni ń tá ṣe lófin fáwọn tó kọjá nú ẹ̀sìn wọn Ọlọ́run dákun Allahumma salli wa sallim ala habibika Muhammadin wa ala kulli man salla alayhi ila yawmidin Ọlọ́run bá wa kẹ́ Muhammad àti gbogbo ẹni bá lè bá wa ṣe sallallahu alayhi wa sallam Ọlọ́run bá wa ṣe àlékún dáadáa àlékún dẹ̀ra àlékún ẹ̀mí gígùn àlékún òye àlékún ọlá Ọlọ́run kó ṣe fún wa kó ṣíjú àánú wa a béèrè ìbéèrè kan láwọn bẹ̀rẹ̀ àmọ́ bóyá àwọn àfa àwọn olè dáwọn ẹ̀ kàn máa gbọ́ blasphemy ẹ̀ ní rí ntẹ́ni yìí sọ pàtó blasphemy lẹ́ẹ̀kan máa gbọ́ Ọlọ́run dákun bàbá wa mudirul markaz habibil malayin habibil rahman habibil shafaqa habibil rahma habibil da'wa habibil idaya habibil kulli ẹni tó pé báwọn èèyàn ṣe ń fẹnu bàjẹ́ ìṣe làwọn olólùfẹ́ rẹ̀ ń pọ̀ sí ìṣe làwọn olólùfẹ́ rẹ̀ ń pọ̀ sí ṣe lọ́lá rẹ̀ ń pọ̀ sí ṣe lórí ẹ wo markaz bó ṣe ń lọ òkè lisama bí ó ti máa lọ òkè nu bí èèyàn bá ní kó dáwọ́ dúró òun ni ó dáwọ́ dúró tí ó máa lọ tí markaz yóò máa gòkè sí bàbá mudirul markaz adamallahu hayatahu wa dawlatahu Ọlọ́run dákun jẹ́ ogun lẹ́mi kọ́lá láfíà pé bàbá náà láníyàn rẹ̀ púpọ̀ fún Islam gbogbo wa náà lájọ́ rí bàbá yóò sáré owó kò sáré ayé bàbá yóò sáré owó kò sáré ayé eré kí Islam má bàjẹ́ níbi tí bàbá wọn fi sí làwọn náà gbé Ọlọ́run dákun jọ túbọ̀ gùn lẹ́mi fún wa Ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ gbogbo wa tá a wá jẹ́ olólùfẹ́ bàbá wa mudirul markaz nítorí ìtọ́ Ọlọ́run tànà Muhammad
ọlọ́run dákun ṣíjú àánú wò wá náà àní kábàámọ̀ ayé àní tọrọ jẹ o àní rí dààmú àní ráre wọn ní wá wa ti lójijì àjọ lo ayé pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Islam ńlẹ̀ Yorùbá yóò dùn tí ó lárinrin torí pé original sunna ń bẹ o fake sunna wà o original sunna ọ̀dọ̀ baba alágége lẹ́ẹ̀tì bá o fake sunna táwọn Yahudi tí wọ́n fẹ́ gbé wọ Islam tó kún bọ́ sunna bá a lọ́dọ̀ àwọn ti bíhun àmáwọ̀ ò ṣe tó kún bọ́ sunna ojúlówó sunna là ń ṣe tó níbàámu pẹ̀lú alukur'an a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run gbogbo atájọ wà lórí ètò rí i pé without notification ni torí pé ẹnìkan ló kàn pè mí Olúwa Ọlọ́run dákun pé ẹ tún fi kún ọ̀rọ̀ yìí Ọlọ́run bá mi ṣíjú àánú ẹrú Ọlọ́run náà arákùnrin tá a wá sọ pé lóun ò ṣe ìsìláàmù mọ́ tọ́lọ́run fi nínú ọ̀rọ̀ wa yìí dá padà ẹrúkùnrin náà Ọlọ́run bá wa ṣíjú àánú wò bá wa ṣe dáadáa fún Ọlọ́run bá wa gbà láyè dáadáa ìyàwó rẹ̀ tó wá jẹ́ kìrìsìtẹ́nì Ọlọ́run dákun bá wa fún ní ìdáyà tó pé bá wa jó gbàgbọ́ yé Islam Ọlọ́run bá wa ṣòun náà ní mùsùlùmí láyé àtàlùkìyàmà bẹ́ẹ̀ ni kọ́lọ́run bá wa ṣe ṣíjú àánú wò wá gbogbo ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa ẹ̀yin ẹ̀gbọ́n wa ẹ̀yin àbúrò wa gbogbo ẹni tó faramọ́ bá ti wí àtẹni tí ò faramọ́ gbogbo èèyàn kọ́ ni ó faramọ́ àwọn kan ó faramọ́ àwọn kan ò ní faramọ́ báyé ṣe rí nù Ọlọ́run dákun bá mi ṣíjú àánú wò wá o kó ṣe dáadáa fún wa o kó sì ràn wá lọ́wọ́ o ọmọ wa Ọlọ́run ò ní jẹ́ pa ìyàwó náà Ọlọ́run ò ní jẹ́ pa wá lọ́nà tí ò tọ́ Ọlọ́run dákun àtọ̀nà tó Ọlọ́run dákun mọ́jọ́ pa wá fún kankan má jẹ́ ara àwọn alákòóbá má jẹ́ ara àwọn ọ̀daràn àwọn alágbègbà àwọn jẹ́ pé ẹ̀mí gbogbo àwọn tẹ́ ń sọ yìí bíi kápáyàn ló wà ń bẹ̀ ẹ ṣáà rí njọ́ tí wọ́n lọ bẹ ẹnìkan tó ń sọ pé ẹnìkan gbébọn sẹ́yìn mọ́tò wa pé bó ń bá rí òun ó pa ni tó sì tún confirm pé kódà tó bá pa ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. àwọn tí ẹ̀mí mùsùlùmí ò jọ wọ́n lójú ẹ̀mí ẹlòmíì ò ṣe wá jọ wọ́n lójú mo bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run o Ọlọ́run dákun kó jọ fọ̀rọ̀ yé gbogbo wa o kó ṣíjú àánú wa Ọlọ́run bá wa dá wa padà sídìí Al-Qur'an tura Al-Qur'an ìníwé wa Ọlọ́run dákun ṣàánú fún wa gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa tí wọ́n ti kọjá lọ Maulana Sheikh Adam Ọlọ́run bá wa kẹ́ wọn bàbá wa Kamaluddin Ọlọ́run bá wa kẹ́ wọn Yusuf Qari gbogbo àwọn àfáà bàbá wa Mustafa gbogbo àwọn tá à ń ṣàdúrà fún Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn bàbá mi l'Óṣogbo Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn bàbá mi l'Ọ́yọ́ Ọlọ́run bá mi ṣe dáadáa bàbá mi Engineer Oduade Ọlọ́run bá mi ṣíjú àánú bàbá Dr. Nasir Ọlọ́run dákun bá mi ṣe dáadáa fún yín kárí gbogbo àfáà mi kan náà máa ń sábà pè mí dáadáa àfáà mi Basit láti Benin Ọlọ́run apàdà sí ibú apàdà sí ìgbà kò ní wọlé tọ̀ yín o gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá tẹ́ ń ṣàdúrà fún wa lórí àlàáfíà Ọlọ́run dákun má fàárẹ̀ ṣe yín má fi ṣọmọ yín gbogbo ẹni tẹ́ pé ẹ̀ ráyè pé àdúrà lẹ́yìn kan ń ṣe lẹ́yìn Olúwa Ọlọ́run dákun bá mi ṣíjú àánú wò yín aburú ò ní kàn yín kò ní kàn mọ́ wa náà lọ́la la ilaha illa gbogbo tó ní kálukú ń fẹ́ Ọlọ́run ó mú lé wa lọ́wọ́ ẹ̀yin tẹ́ wá ń dá ṣiṣẹ́ Ọlọ́run nínú ayé wa nínú ọ̀rọ̀ wa nínú ìgbésí ayé wa Ọlọ́run ò ní fi yín lẹ̀ ní ìṣẹ́jú kan ẹ̀ ní ráre ẹ̀ sì ní rí dààmú lọ́la la ilaha illallah àwa náà tá à ń wí má ṣe láwìí mọ́ mọ́ sì ṣe lágbọ̀n wọn fẹ́ nìkan kan wa lọ́la agbára Ọlọ́run àtijẹ́ kan ṣọlọ́ gbogbo àwọn àfà tí wọ́n fẹ́ ṣe mímọ́ pẹ̀lú Islam Ọlọ́run dákun jẹ́ kẹ́mi wọn gùn kan lálàáfíà gbogbo àwọn tí wọ́n fẹ́ ṣe mímọ́ Ọlọ́run bá wa tún wọn ṣe jẹ́ wọ́n lè ṣe mímọ́ kì í ṣẹ́jú àwọn náà dogmatism ni wọ́n ti fòkùn sí wọn lọ́rùn níjọ́ tọ́lọ́run bá tú ẹ̀ẹ́dì pé wọ́n sọ nǹkan míì Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò wá o ṣe dáadáa fún wa o mọ́ ṣe lè láṣẹ mọ́ ẹ̀yin tẹ́ ń wọ́mọ Ọlọ́run bá wa fún yín ẹ̀yin tẹ́ ti ní má fi pa yín lẹ́kún ẹ̀yin tẹ́ ń wáṣẹ́ Ọlọ́run bá wa fún yín níṣẹ́ ẹ̀yin tẹ́ ń wá bega Ọlọ́run bá wa fún yín láyọ̀gá ẹ̀yin tẹ́ wà ń lo òyìnbó Olúwa Ọlọ́run dákun bá wa múwé gbèlú lé yín lọ́wọ́ nírọ̀rùn mọ́ fi ní yín lára àwọn tí wọ́n múra àti lọ Ọlọ́run mọ́ fi ní wọn lára Ọlọ́run jẹ́ ó bọ́ sí rọrùn wà á fẹ́ dárúkọ púpọ̀ torí pé àwọn èèyàn pọ̀ gbogbo apáta lọ́wọ́ ọmọ bọ̀ wá asirru qawlakum aw jaru bihi innahu alimun bi dhati sudur bẹ́ẹ̀ sọ ń tẹ́ fẹ́ síta bẹ́ẹ̀ sọ sí kọ̀rọ̀ Ọlọ́run ti mọ̀ Ọlọ́run bá wa ṣe lọ́la la ilaha illallah lọ́la agbára gbogbo àwọn àfáà tí wọ́n bá wà lórí ètò yìí náà Ọlọ́run bá wa ṣíjú àánú yín o kó bá wa ṣe dáadáa fún yín torí pé àfáà tí ń bá ń tẹ́tí gbọ́ àfáà ẹgbẹ́ rẹ̀ olóríire àfáà ni o àwọn àfáà kan bẹ wọn yé tẹ́tí gbọ́ yan o kódà wọ́n tún mọ̀ ṣe fáàrí ní pé ọmọ ò tí ì já lẹ́nu èyí hun àlè gbọ́rọ̀ ẹ̀ Ọlọ́run oríire sì ní kéèyàn gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì Ọlọ́run bá mi ṣíjú àánú wò yín o kó ṣe dáadáa fún wa o Allahumma rabbana atina في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا هب لنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا gbogbo ẹni tó ń retí pé nǹkan báyìí ló ń ṣòun àti ìmẹ́nubàánú àdúrà Ọlọ́run dákun bá wa gbọ́rọ̀ rẹ̀ sẹ́sọ̀ kò sì bá wa ṣe ń tẹ́ ń fẹ́ mo ṣàdúrà fún àfáà mi Ṣakí ládàáyárí Ọlọ́run ní jẹ́ ká burú kàn yín lọ́la agbára Ọlọ́run gbogbo wa tá a ṣí ẹ̀ ètò yìí Ọlọ́run dákun bá wa ṣí ẹ̀ oore tí ò ní tán oore tí ò ní gbẹ oore tí ò ní mú dààmú owó tí ò ní mú ṣìnú ẹ̀mí gígùn tí ò ní nínira àlàáfíà tí ò ní bá wàhálà Ọlọ́run bá wa ṣe fún yín àfáà mi Ridwanullah Abọ́lọ́rẹ́ Ibrahim Al-Imam Ọlọ́run dákun bá mi ṣíjú àánú wọ̀nyí o kó ṣe dáadáa fún yín o má jẹ́ ká burú kàn yín bí akila ilaha illallah Muhammad rasul Allahumma rabbana hab lana min ladunka rahmah wa hayyi lana min amrina rashada subhanaka allahumma wa bihamdika nashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayka subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin assalamu alaykum wa rahmatullahi wa barakatuh tí dìgbà mi ọjọ́ rí
tá a tún máa pàdé láwọn normal program wa ó ṣeé ṣe kó jẹ́ láti Friday ó lè jẹ́ bí Sunday ó dúró lórí bára bá ti rí Ọlọ́run kó ṣe dáadáa fún wa. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu.